Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ ma yá mi ẹ̀dá kùtùrù tọ́lọ́wọ́ bá àwùjọ wà yí ọgbọ̀rọ̀ dá agbọ̀rọ̀ gbìyànjú as much as we can nítorí àdébò mìta abẹ́ sálọ àfàwùjọ yìí náà ìjọ Muhammad lọ dájú khairul nasi lin nas khairul umam anfa'un nasi lin nas àwa ni aláǹfààní láàjù tó bá ní ká má sí Islam ẹ̀ dáadáa tá sì mójú ṣe wa àwa là ń ṣàǹfààní fáyé jùlọ Ànábì ní khairun nasi man yanfa'u an-nas wa fi riwaya khairun nasi anfa'u lin-nas. Ànábì lẹ́ni tó dájú láàrin lẹ́ni tí ń ṣàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn benefit lára rẹ̀ táwọn èèyàn ṣàǹfààní lára rẹ̀ spiritually, physically and financially àwọn èèyàn ṣàǹfààní lára rẹ̀. Al-muslimu yanshuru rahmata al-muhammadiyya aw risalata al-muhammadiyya mọ́sẹ́ta gbà òun náà ni pé ká máa spread the message of Rasul sallallahu alaihi wasallam tí gbogbo bí tàbá wà àwa ní school ní o àwa ládùúgbò ní o àwa níbi iṣẹ́ ní o ká jẹ́ àwọn èèyàn máa understand Islam torí Islam ni wọ́n lè ṣe tí wọ́n fi succeed Islam ni wọ́n lè ṣe tọ́kàn wọ́n fi balẹ̀ Islam ni wọ́n lè ṣe tí wọ́n fi láṣeyọrí Islam ló lè tún ayé ṣe tẹ́lẹ̀ gbogbo àwọn ìjọba democracy tí gbogbo wa tá ń jáde tá ń lè dìbò fún tá ń lọ pẹ̀lú orúkọ àti nìkọ́gbò àwọn nìkọ́gbò ń jáde wọ́n lè dìbò fún ìjọba kèfèrí wọ́n ní torí pé Ọlọ́run bá ní wà lórí àmìrì mẹ́kọ̀ wọ́n ní táwọn olórí bá ti payé láṣẹ wọ́n ní kẹmọ́ sí kíní wọ́n ní kẹmọ́ tẹ̀ láṣẹ bí olórí bá pa láṣẹ kò ní jẹlẹ́dẹ̀ ọ jẹlẹ́dẹ̀ àbí ó ní torí pé wà lórí àmìrì mẹ́kọ̀ wọ́n ní ká ilé fi ìjọba dàmú lélẹ̀ ìjọba tí yọ́ wà ń bẹ̀ tí ìkan ma bàjẹ́ ìkan ma dàrú bí sí wọ́n bàjẹ́ tí ń dàrú yẹ bí ó sì máa lọ nìyẹn títí láàfẹ́ padà sí eré ìṣẹ̀rẹ́ Ọlọ́run ẹlẹ́ dí ọ̀rọ̀ yẹn mú Ọlọ́run la yughayyiru Allahu ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim má dára ẹ láàmú Ọlọ́run lọ́wọ́ ní yí padà tí ìdá iná fi yí padà democracy tí ó endorse káwọn èèyàn máa ṣẹ̀ṣìná má rape ní but you allow to fornicate democracy tí ó allow èèyàn kí wọ́n máa gba interest tààlá sí ní ẹgbẹ̀rẹ̀ gbówó èlé lábẹ́ sámọ̀ ìmì Ọlọ́run democracy tó ó endorse pé káwọn èèyàn máa mutí tí wọ́n sì mú tí náà tàà sí rí aburú tó tí náà ń dálẹ̀ tààlá sí ní ẹgbẹ̀rọ̀ mú tí bó lẹ́sọ̀ wá sọ̀ksí aláàlóhùn ní yí ìyà tí ń jẹ yí padà tí títà iná fi tẹ̀lá òfin Ọlọ́run opposite òfin Ọlọ́run la wá ń dìbò fún àbá kọ́ àwọn ilé àlẹ́yìn wọ́n wà ń lọ níbo lẹ́ lọ wọ́n láwọn lọ lè dìbò fún àtọ̀gùt ojú òsì tí ọ́ abẹ́ ṣẹ̀ríà tó ti jẹ tó ti mú tọ́lẹ́ gbogbo tọ́lọ́wọ́ bá aláà fún ilé ayé yìí náà lábẹ́ ṣẹ̀ríà yìí náà ṣẹ̀ríà ni wọ́n fi mọ̀ náà gbogbo tó kójọ láyé lábẹ́ ṣẹ̀ríà ni gbogbo táwọn èèyàn bọ̀ lábẹ́ ṣẹ̀ríà ni gbogbo tó ní láyé lábẹ́ ṣẹ̀ríà ni wọ́n wá ní wọ́n fẹ́ lọ lè gbé ìjọba anti ṣẹ̀ríà kalẹ̀ ọwá sáájú iṣẹ́ tó rán wà fáà ní ká máa ṣe kíní ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ẹ máa sọ fáwọn èèyàn àtàwọn tán wà nílẹ̀ àtàwọn tán wà náà jọba ẹ máa sọ fún wọn yí pé ilé ìlọ́lọ́run fẹ́ ká ṣe o ilé ìlọ́lọ́run fẹ́ ká ṣe o ilé ìlọ́lọ́run fẹ́ ká ṣe o iṣẹ́ àwọn àfáà ní ẹ ọwá dé rí mẹ́mbà rí ọwá ń gbé PDP kọ́nà jí wọ́n wọlé àwọn APC sọmọ̀ pé wọ́n tó láwà rẹ̀ lẹ́yìn jímọ̀ ìgbé àfáà yẹn ti campaign fún PDP ọ̀dá yọ́ pàdé wà ní bus of lọ́la wọ́láyé wọn tó láwà ní wọ́láyé wọn lè pa ọ́ àwọn ní democracy lè pa ọ́ tọba wà fẹ́ kẹ́ ọ̀ torí wọ́n sọ wípé ìmáàmù ẹ̀sọ́ bí tẹ́lọ ṣọ́tù lẹ́wà ní àmúsì ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa tí wọ́n bá ní ayé ìṣẹ̀rí ayọ́lẹ̀ ká máa bọ̀ gbogbo aláṣẹ kíní gbogbo alálọ akànyẹ nìkan láàrin wa náà ní bọ́yá ìsó níbi tí wọ́n wà wọ́n ma darí ìlú kí gbogbo wọn lọ lè sinmi
kan ṣe já lọ ṣẹ̀rí àfọdún mẹ́wàá káwò bí ó ṣe rí àmọ́ wọn ní gbà al-yahud wan nasara walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum tí wọ́n yẹn ni wọ́n fẹ́ kẹ́ṣe ojú ọ̀nà tí wọ́n yẹn ni wọ́n fẹ́ kẹ́ tẹ̀lé a sì tẹ̀lé lóòtọ́ àwọn ni ad-demokratiyyatu al-islamiyya ojú ọ̀nà tí ikhwan muslimun ad-demokratiyyatu al-islamiyya ad-demokratiyyatu kufr ضلال طاغوت bó láti wọ́n tó pé àtọ̀gútù ìsìlámi ajẹ́ tí fún yẹn mú ẹ̀yọ́ miami nígbà wọn ní alọ àwọn kan láàsímẹ̀ wọ́n ní àsímẹ̀ báwò látọ̀dún tó ti dálẹ̀ láti wà mẹ́ ẹ̀símẹ̀ báwò látọ̀dún tí wọ́n ti bẹ̀m̀bẹ̀ ní mùsùlùmí ti sékiri náà ti wà ń bẹ̀ ṣe orí ẹ̀sìn rẹ̀ practice mẹ́ tí wọ́n gbèsè láyé mẹ́ ẹ̀hẹ́ ó lọ́sọ̀ wá lọ sórí burúkú torí àwọn aráàlú wọ́n sì ní wọ́n náà wọ́n bá wọn ṣẹgbéyàwó wọ́n tọ̀ bá ṣẹgbéyàwó ẹjọ́ máa ṣe fàájì ayé ìrún ọmọ bọ́mọ lọ́wọ́ ẹ̀hẹ́ tí ẹ̀ bá rí fàájì ṣe ọmọ pínwó yẹn wọ́n rí jẹ́ tẹ̀ àbí tọ́ bá kú àbí wọ́n rí jẹ́ tẹ̀ wọ́ ẹjẹ́ gbọ́rọ̀ sọ́lá lẹ́nu tàà bá ti ń gbọ́tọ̀ Ọlọ́run tàà ń káwọn ẹlẹ́kọ́ ẹ̀sìn àwọn jọ padà máa darí wọ́n bẹ̀rù Ọlọ́run ó sì máa lòfin Ọlọ́run àwọn tàà bá mójútó ẹ̀kọ́ ẹ̀sìn àtàgbọ́yé Islam ọmọ ìyá mi wọ́n bá ju ọ̀bẹ ẹlẹ̀ nígbàgbà pẹ̀lẹ̀bẹ̀ náà ní ọmọ fi ṣe kíní ní ọmọ fi lélẹ̀ la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ní àwùjọ yìí ò ní yí padà ó dìgbà tẹ́yìn ní bá yí padà àwọn ọmọ bàlú jẹ́ ìlú ọmọ dàrú náà ni ọlọ́ni wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́wọ́ bá ní àránwọ̀ Muhammad wá sílé ayé tí ẹ bá jẹ́ pé àrán ọkọ̀ jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé rahma mẹ́sẹ̀jì anábìyàn rahman tó wá wá rí ti ìlú yípadà tẹ́ẹ̀sì lágbára tẹ́ẹ̀fì yípadà ọwọ́ gbìyànjú kó yí láìfẹ́ padà lifestyle rẹ̀ táì kó yí padà wà tí ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ẹjílágún mẹ́rin àbọ̀ ẹ̀sìn náfílà tó bá bọ́ sí ìjọ tẹ́gbàwẹ̀ ẹjẹsàrì tó bá bọ́ sí ìjọ tẹ́gbàwẹ̀ ẹ̀sàskárù ẹ̀sàdúà ẹkírùn wákàtí márùn ẹ̀sìn náfílà súnánà rawatib ẹlọ́bíṣẹ́ ẹ̀sẹ̀ sàárà lójúmọ́ ẹ̀sàtúnṣe láàrin àwọn èèyàn méjì ẹ̀tọ́jú àwọn òbí bàbá yá ti yá yín ẹ̀sì dáadáa sáwọn ọmọ yín ẹ̀fọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ gbogbo tọ́lọ̀ ní kẹ́ṣe ẹ̀ṣẹ́ tọ́lọ̀ ní kẹ́ mọ́ sí ẹjìnà sí ìgbésí ayé rẹ̀ máa yí padà àwọn èèyàn máa pariwo nílùú àmọ́wọ̀ ní pariwo má bọ́lọ̀ má dán ogan ọlọ́wọ́ bá aláwọ̀ fún ní máa tó fi gbé yóò ti fi fọ̀kàbalẹ̀ sínú ọkàn rẹ̀ àmọ́ tó bá ti lè jọyìn àwọn Yahudi wa Nasara pátá lè kẹ́ ti ṣe kíní ó ti bẹ̀rẹ̀ ẹwọ tí fóònù sọ wádà lè ní jẹma iPhone, iPad, social media ẹwọ tó sọ pọ̀lọpọ̀ àwọn obìnrin dání tẹ́lẹ̀ mọ́ bá ti gbọ́ wà síta ọwá títà fóònù ẹ̀lẹ́yìn wà sí báyìí wọ́n ti wáìpẹ̀ ẹ̀dà torí nǹkan mílà wọ́n ma kọ níbẹ̀ ọlọ́mọba alákọmọ́sá tàwájí o wa min mas'uliyati al-muslimin tijah al-mujtama'i wọ́n ní àkọ́kọ́ nínú ojúṣe wa mùsùlùmí tá bá fẹ́ kí ayé ó tò a fẹ́ kí ìgbésí ayé wọ́n dá láwùjọ wa èyí náà ni nashru tawhid wa islahu al-mu'taqadati al-munharifa òun náà ni ká máa preach la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kò sí ọlọ́wọ́n bá kan tó yẹ ká sí lódodo tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn Allah òun ni ká máa lọ́ọ̀chì káàkiri gbogbo mọ́sálásí wa imam sẹ́ni kìtàbù tawhid abẹ́ ní tó wá lóhun ní kẹra fún di Sheikh Muhammad ibn Abdul Wahhabi an-Najdi kí gbogbo àwọn afọ́ àjímà ká máa pariwo la ilaha illallah ó nìkan ní ọ̀nà àbáyọ torí tẹ́ bá ti ń sin nǹkan míì lórí ilẹ̀ Ọlọ́run nínú àwùjọ yẹn
ọ̀rọ̀ yín ó máa dàrú. Ẹ wo Ànábì wa Nuhu alayhi salatu wa salam, kí ló sọ fún Ọlọ́run bá kó sọ fáwọn ọjọ́ fakulitu istaghfiru rabbakum innahu kana ghafara. Ó ní wọ́n Ọlọ́run mọ́ kúkú sọ fún wọn pé kán fẹ́ bọ́ọ̀lẹ̀ kan túbá yursilis samaa alaykum midrara. Ọlọ́run máa mú omi alálùbáríkà bọ́ọ̀lẹ̀ láti sama wa yumdidukum bi amwalin wa banin. Ẹkọ́nọ̀mí wọn máa dá áfún wọn ní owó, áfún wọn láwọn ọmọ tó dá, torí táwọn ọmọ ọba ti bọ̀rìsà, táwọn bàbá náà bọ̀rìsà, ọmọ dáadáa wọn máa bí. Ẹ wo àwọn ọmọ oníṣẹ̀ṣẹ̀ bí wọ́n ṣe pọ̀ rẹpẹtẹ ní social media lẹ́nu. Ọ̀kan jáde ní òní, ó ní ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Lárúbáwá ni ọmọ àrùsálínà mẹ́rin òsúrí lábílẹ̀ sáà nìkan omi, ó lè mú àyà ìlọ mọ́ra wọn wọ́n tó kéwú. Ó ní torí pé àyà kan sọ pé ànírò jíṣẹ́ kan àbíká fi èdè ìlú wọn rán. Gbogbo ànábì Ọlọ́run ọba tó wá fẹ́ jíṣẹ́ Ọlọ́run èdè ìlú wọn náà ni ó sọ fún ọ̀nà. But ànábì tí wá sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá Allah tọ́lọ́ sí wa, kí lọ́lọ́run sọ ní Qur'an, wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira. Ọlọ́run bá ní gbogbo ẹ̀dá èèyàn tí ń bẹ láyé lára wọn sí. Ṣé Yorùbá ò sí nínú àwọn ẹ̀dá tó wà láyé? wa ma arsalnaka illa rahmatan lil alamin. Muhammad wọ gbogbo alamin yóò wọ̀ kọ̀kàyẹ fún wọn, ó lè máa yà kan ìlọlọ́rùn. Ṣé Yorùbá ò sí nínú alamun nínú àwọn àgbáláyé? Aláìmọ̀kan tó náà gúgún gbàgbọ́ yẹ̀sẹ̀ tẹ́lẹ̀ láni I saw the ayah, I confirm it. Islam is not our religion, it's Arab religion. Ọlọ́mọba alákọ̀ọ́mọ́ sọ alẹ́ lórí burúkú jama. Àwọn tó ń bá àwùjọ jẹ́ ilẹ̀ àwọn ẹlẹ́bọ, àwọn oníṣẹ̀ṣe. Àbíkáwà Mùsùlùmí kátákùn wọn lópin ìgbà tí ẹbọ bá ń lọ nǹkan máa lè ní o. Ẹ̀gbọ́lọ́n ti ní tẹ́mà ti tó bá ń bẹ ẹbọ, wọ́n rọ̀jò tó dá, bójò bá rọ̀ irúgbìn ò ní dá o. Lẹ́yìn náà wọ́n fún wa lówó, bí i bá ń ṣẹbọ owó ní ṣe kíní, owó ní tó ná o. Bí i bá ń ṣẹbọ àwọn ọmọ kọmọ láàmà sí kíní, láàmà bí o. Bọ̀bọ̀ ní àyà Kùránì, ìjọ tó bá ti pinnu pé ó fẹ́ máa ṣe tawhid, nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí dá fún. A ní ìsìnkú tó wákàtí ẹ̀ Ọlọ́run sọ wá súnmọ́. Ọlọ́run bá alákọ̀ọ́mọ́sàn tó ní kọ̀ọ̀kan wá ṣe, ó tún àwùjọ wá sí. Ojúṣe wa òun náà ni pé ká máa jápa ọ̀rọ̀ lọ́rùn àwọn èèyàn ni bàbá yà ń pọ́n tí sọ. Torí èmi máa fẹ́ kí ìgbàgbọ́ yìí tàbá sọ. Fíkíhú àtẹ̀lé. Tàbá ti mẹ́rin wá, káwá fa kí ni understanding tó ṣe kí ni tó wà ń bẹ̀. Ọba ti délé lókè, ọba àwọn bàbá rẹ̀ àti yà rẹ̀ sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pé kí ní tẹ́ ìṣòmọ́dì ẹja kó. Àfóúnjálà bí àdúgbò yìí, àbá rẹ̀ tó ti kọ́ kéwúrí, ọlẹ́ bá ìgbà ọ̀sẹ̀ tó wà yìí, ìgbà ayé ìgbà àwọn oníṣẹ̀ṣẹ̀ ni, kò kí ṣe ẹrù Islam. Wọ́n náà mọ́kára bẹ́bọ́, ẹ máa ja ẹbọ lógún. Tẹ́ bá ti ń ja ẹbọ lógún, ọ̀rọ̀ yọ́ mọ̀rọ̀. Alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm. Ọlọ́run láwọn tó gbàgbọ́ tí wọ́n lọ ẹbọ mọ́gbàgbọ́ wọn, ulaika lahumul amn. Ọlọ́run láwọn lọ́kàn wọ́n balẹ̀ o. Tọ́kọ̀ ẹwà mẹ́kọ̀ọ́kàn balẹ̀ láwùjọ. Ó náà ní kí a máa ṣe national tawhid, ká máa spread tawhid. Tawhid wá ní ó fúyẹ́ jù lọ́dọ̀ àwọn alálàáfà ilẹ̀ Yorùbá. Òun ni wọ́n máa fi ń ṣàwẹ́wà jùlọ. Wọ́n sì mọ̀ pé òun náà ni ìpìlẹ̀ ayé. Òun náà ni a solution fún problem ayé. Nígbàtí bá ti gbàgbọ́ Ọlọ́run bá nìkan lọ́lọ́run bá, ẹ máa tẹ̀lé náà. Ẹ bá ti ń tẹ̀lé, ẹ sì máa pè é, yóò máa tètè dá yín lóhùn. Ọlọ́run bá ní wa ila Madyana akhahum Shu'ayba. Ọlọ́run bá ní ìlú Madian, àwùjọ kan níbẹ̀ náà, ìlú kan ní. Ọlọ́run láàrín Ànábì Shu'aib, aràn sí wọn. Ya qaum, Ànábì Shu'aib wá sọ pé ẹ̀yin ìjọ mi, ẹ̀yin ará ìlú mi, ẹ̀yin àwùjọ mi. U'budullaha ma lakum min ilahin ghayrihi. Ẹ máa sìn Allah nìkan, ọba tẹ́lẹ̀ pé kò sí ọba tá lè sìn lẹ́yìn rẹ̀. Ọlọ́run ní kó lè sọ fún wọn láwùjọ wọn. Kí láwọ́ kọ àwùjọ yẹn jama?
mọ́díyà àwa Yorùbá àwùjọ Yorùbá àwọn tí wọ́n jẹ́ kí nǹkan lè bó ṣe lè yìí tí ráìsì lọ bí 70 àbí ẹlẹ́wọ́n tàbí àdúgbò tí ráìsì lọ bí 87,000 90,000 àwọn ará lánàá on stars àwọn ìyá ayé kọ̀ntínú ní tẹ̀bátúbá bí ìbọ̀dìsà bó ṣe lálẹ̀wò tó tún spread sí bẹ́ẹ̀ náà ni ráìsì náà sí kíní ráìsì wọn sí ọmọ ìyá mi Ọlọ́run nígbà ọ̀tọ̀lẹ́ni tó fún yín ráìsì ọ̀tọ̀lẹ́ni tẹ́ ń sìn Jésù ló mú ráìsì jáde nulẹ̀ èso tẹ́ ń bẹ ṣe igi àtẹrin òun ló mú jáde Ọlọ́run bá alákọ̀ọ́mọ́ta tó wá ṣe kọ́ ṣàánú wa Suratu A'raf ayah 73 Ọlọ́run bá ní wal 'asr Ọlọ́run bá ní òun búra pẹ̀lú ìgbẹ̀yìn ìgbà tọ́lọ̀ bá sì búra lérí kankan nǹkan yẹ láàmì ni o Ọlọ́run ní innal insana lafi khusr Ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn wọ́n wà nínú dààmú wọ́n ní illal ladhina amanu àfàwọn tó wá ní ìmánì nìkan ló fi jẹ́ pé kọ́ ọmọ lọ lè ka tẹ́rà ìmánì kitabul ìmánì kitabut tawhid ọmọ alẹ́kọ̀ọ́ kọ́nà dá lórí rẹ̀ kọ́ mọ́ kàá kí náà pè ní tawhid náà pè ní ìmánì kí lágbọ́dọ̀ ní tàbí jẹ́ múmin látara bẹ́ẹ̀ ò ní sínú àwọn tí wọ́n máa dààmú nínú ayé àmọ́lọ̀ ní kò sí bí dààmú ò sí ní máa spread láyé àwọn èèyàn sì máa dààmú ń bẹ̀ illal ladhina amanu kọ́lọ̀ mọ́sá fàwọn náà sáàrin wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa aláwọ̀kọ́ ní ojúṣe wa ní ojúṣe ẹlẹ́ẹ̀kejì ó náà ní ká máa sọ fáwọn èèyàn yìí pé ìtọ́lọ̀ bá ṣe ní èèwọ̀ nílùú ká ṣe léèwọ̀ tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ọ́ ká ṣe lẹ́tọ̀ọ́ ká máa tẹ̀lé ṣẹ̀ríà ní pé àgbékalẹ̀ tọ́lọ́hun Ọlọ́run bá ní thumma ja'alnaka ala shari'ah Ọlọ́run bá ní àwọ Ọlọ́run bá a sì fẹsẹ̀ wọ Muhammad lé ojú ọ̀nà ṣẹ̀ríà kan min al-amr fattabi'ha máa tẹ̀lé ṣẹ̀ríà yẹn o máa tẹ̀lé ṣẹ̀ríà yẹn sì máa sọ fáwọn àlùmọ̀ ká máa tẹ̀lé ṣẹ̀ríà náà wala tattabi' ahwa'a alladhina la ya'lamun ó gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́nú ṣẹ̀ríà ìfẹ́nú àgbékalẹ̀ ti fẹ́nú èyí tí àwọn aláìmọ̀lọ́hun alladhina la ya'lamuna haqiqata rahman àwọn tí wọ́n mọ̀ Ọlọ́run ọba àwọn kèfèrí má tẹ̀lé àgbékalẹ̀ tí wọ́n àgbékalẹ̀ tèmi ní kó má ṣe kíní kó má tẹ̀lé ibi Ọlọ́run ti fàlà sí Islam ṣẹ̀ríà àti democracy ni àgbékalẹ̀ àtàwọn kèfèrí pé bá wá sí fẹ́ ni tẹ́bẹ̀ wọ́n ti fẹ́ sọ fún yín ní pé àwọn ti approve lọ́dọ̀ àwọn ipé kọkùnrin kó máa fẹ́ ọkùnrin àwọn tí ń lọ kọ́ọ̀tù wọ́n ti ṣe marriage èyí tó bá ọ̀kan mọ́ sí wèdèwèdè bí obìnrin láàrin wọn ìkejì ọ̀hún ní action olórí bú làwọn méjì nígbàtí bàbá wọn nígbà táwọn fẹ́ wáyé ṣé bàbá wọn nìkan ló bí wọn ṣé bàbá wọn àtọ̀rẹ́ ló bí òun àbí bàbá wọn àti ìyá wọn adìẹ ẹranko mẹ́ẹ̀ àgùntàn màálù kò sí ìdí ilé bọ́kùnrin ní wọn nígbọ̀n fẹ́ gùn obìnrin wọn ma wá akọ ma wá abo ìtumọ̀ ní pé ìgbésí ayé àwọn ẹranko ó tún advance ju àwọn òyìnbó lọ ní mọ̀bẹ́ ẹgbọ́ Yorùbá ẹranko làwọn bíbò yẹn o àwọn òyìnbó àwọn kèfèrí nínú wọn ẹranko hánrán àwọn fáà ní kọ́dá ìgbésí ayé ẹranko ń gbà míì ó tún advance ju ìgbésí ayé wọn lọ arábìnrin kan jẹ́ ní Ọlọ́run fẹ́ ṣe sọ́dákọ̀ ó pè láti àwọn ìlú èbó yìí ọwọ́ ní iṣẹ́ òun ṣe fẹ́ bẹ̀rẹ̀ fátíwá iṣẹ́ tó ń ṣe àmúlẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ká tó ṣe ọkọ̀ sàlàyé iṣẹ́ náà ká tó ṣe fátíwá ó ní bàbá arúgbó àgbàlagbà kan nílò òun máa ń lọ lè tọ́jú òun lọ wọ́n tábà fún àti wájú àtẹ̀yìn mo ní wọ́n náà wọ́n sẹ̀ wá tún bèèrè yẹn lọ́wọ́ rẹ̀ tó fi mọ̀ gbọ́dẹ̀ àbí ọ̀dá láì ṣe dókítọ̀ ó ní bàbá yẹn wá ń sọ fún òun jọ́ kan pé àkóbá tó ń bẹ lẹ́nu rẹ̀ láti bí 20-30 years ago ìgbẹ́ àtìtọ̀ kò dúó ń jábọ́lẹ̀ ní 24 hours ó ní gé lòun tẹ́lẹ̀
ibi tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ti ń bá aláṣepọ̀ yẹn nígbà àṣẹ wá láti sánmà yìí pé kọ́ máa hó dìgbẹ̀ rẹ̀ mọ́ gbogbo mílíọ̀nù tó ní ló ti ná lérí ó tó gbọ́ ọmọ Nàìjíríà kan wọn báhùn tábà wọ́n ní lè wáṣẹ́ mi ó fòun lẹ̀kọ́ ọmọ rán wàhálà rẹ̀ Ọlọ́run yọ agbára tí ìdí fi hó dìgbẹ̀ nígbà wọn láwọn ní gbọ́rọ̀ sẹ́yìn ni wọ́n wá introduce sáwọn bí àwùjọ wa àwọn òyìnbó lọ́bà jẹ́ o kápá àwọn lárúbáwá lọ́bà kọ́kọ́ wá ní ìjàmá bọ́yọ̀rọ̀ ọ̀bá tí rí báyìí tí wọ́n fún wa ní ìsìlámù tó gbádùn lọ́bà bójú táwọn wáyé ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wa ọlọ́mọ́sá ìṣàánú wa ọlọ́gbàrá ọlọ́run àákà ń pé àwọn òyìnbó amúnisìn wọ́n ti fi wálẹ̀ ní wọ́n ò fi wálẹ̀ o wọ́n ń bẹ pẹ̀lú wa 24/7 ọ̀dọ̀ wọn láwà al-Yahud wa Nasara ẹni pé wọn kàn fi yí pálọ́kì sí wa lẹ́nu wọ́n sì dèwá ní sẹ́kẹ́sẹ́kẹ́ táàmà pé a ti wà lóko ẹrú èyí nìkan ní òsín bẹ̀ àmọ́ rò rí wọ́n ti mú lẹ́rú wọ́n ti bá lọ́kẹ̀ rò rí wá ẹbá ń káyà Kùránì lọ́sí tó bá dáàrin kan wọ́n tó bá kàwé dáadáa tó bá kéwú jiná yọ́ ma takọ̀lá káyà rẹ̀ tó bá ń ká àdísà náà bí lọ bàtà fi ká sọ̀yọ́ bọ̀ délẹ̀ tó bá kàwé tó kéwú jiná yọ́ ma takọ̀lá káyà ibi ìkọ̀yẹ́kọ́ lọ báyìí ayé ti sún síwájú ayé ti ṣe advance èyàn jùkúlẹ̀ yọ́ mọ̀ sí fàtíwà jẹ̀dìdì fàtíwà tuntun ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa al-mu'assasatu at-ta'limiyya tó bó ṣe kárí láwùjọ ibo láti lọlẹ̀ stọ́dì rẹ̀ táwa náà fi wá jáde sáwùjọ táàmà lọlẹ̀ tún àwùjọ sí alákọ̀ọ́kọ́ al-masajid ó lálàwọn mọ́sálásí wa ẹ̀dàkùn tó rọ̀lọ́ gbogbo ìmáàmù tí ó bá ti competent ní mọ́sálásí gbogbo ìmáàmù tí ó bá ti competent ní mọ́sálásí ẹ̀dàkùn ìmọ́sá ní kọjọ̀ dáyì torí bí ìmáàmù bá ṣe rí bẹ́ẹ̀ ni àwọn followers àwọn màmùmù bẹ́ẹ̀ làwọn náà ṣe kí ní wọ́n ṣe rí tó bá lúkó wọ́n jọ lúkó ni tó bá lajú sínú ayé àwọn náà lajú sínú ayé tó bá lajú sínú ẹ̀sìn àwọn náà lajú sínú ẹ̀sìn tó bá gbàgbọ́yé àwọn jàmọ́ gbàgbọ́yé tó àwọn jàmọ́ kọ̀ọ̀kan tó wà mọ́sálásí yẹ wọ́n lọ́nu fámílì kan ìkọ̀ọ̀kan lọ́nu fámílì kọ̀ọ̀kan àwọn tó so mọ́ ẹni kọ̀ọ̀kan gan nígbà mímọ̀ tó mẹ́wàá mẹ́dógún ìròrí tẹ́ni ẹ bá gbé kó mọ́sálásí ìròrí ẹ̀ náà pàṣẹ fáwọn tó wà ní ẹ ṣẹlá àwọn kọ̀ọ̀kan náà wà lẹ́yìn àwọn náà jáde wọ́n lọ bíṣẹ́ ìròrí ẹ̀ làwọn náà pàṣẹ tó jẹ́ pé tí al-a'immatu Ànábì ní nínú tí ń bà mí lẹ́rù jù fún yín tí bá lọ tán al-a'immatu al-mudillun ó náà ni àwọn aṣáájú àwọn àyíma tí wọ́n jẹ́ asọ nínú Ànábì ní ń bà mí lẹ́rù fún yín tí ń bà Ànábì lẹ́rù ẹ̀mọ̀ pé nǹkan láti because àwọn èèyàn ọ̀dá kan mà tó bá ti sọ àwọn tẹ̀lé lọ ní ẹ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ibi tá ti kọ́ nípa ẹ̀sìn wa òun náà lẹ́lẹ̀ madaris àwọn náà nílé ẹ̀kọ́ yẹwà pín sí méjì ilé ẹ̀kọ́ èyí tá ti kọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn lè kéwú táwọn fẹ́ káwùjọ dáa àfi káwọn lè kéwọ́ dáa gbogbo àwọn àfóòjálàbí tó kún eré social media yìí jama níbo wọ́n ti jáde jama ilé kéwú àwọn àfáà yá ń bá ń fà lájú ọlọ́run fẹ́ fún olórúkọ ọlọ́run ọba kan tí wọ́n bá sàwọn olówó lọ́wọ́ òun náà sì lé kí ní orúkọ ọlọ́run bá ní oníyá bá ń fà lájú nínú ayàwó nínú àdísò láti rí ọ̀kan ní ọ̀sẹ̀ kan bẹ lọ́wọ́ ẹni tó bá fún tó bá wẹ̀ wọ́n máa di owó ó ní láti ojúgun lòun ti wẹ̀ lọ sókè kìí ṣe bí àtòkè lòun ti wọ̀ wálẹ̀ ẹwọ̀ dáná yóò wé ọṣẹ láti ojúgun lọ sókè sàmùkú ilé ìní ó ti ní ṣe pẹ̀lú èṣù
ó lè yàn ní kú lódò tí ó fi dówó ẹ wá bèèrè pé ilé mélòó lòun ti kọ́ mọ́tò mélòó ló tẹ́ra òun gan fún rẹ̀ wọ́n rìn lódò ní àwọn èèyàn bẹnu ayé tí wọ́n fáwọn èèyàn ní èjì ogbè àfá lórí social media tí wọ́n fáwọn èèyàn ní ọ̀fọ̀ tí wọ́n fáwọn èèyàn ní àwọn ogun tajà ogun awọ́rò ọlọ́mọ́sàn mọ́ ọdún kọ́sà náà ilé ẹ̀kọ́ abala kejì níbi táà tí ń kẹ́kọ̀ọ́ ètò ìṣẹ̀mí ayé ìyẹn ló wà pọ̀ jù láyé gbogbo community schools àwọn federal school gbogbo àwọn western school àwọn èèyàn pọ̀ tí gbogbo atánká wọn mọ́ lọ́dọ̀ wọn ẹlòmí san 3 million per term 10 million per term 5 million per term lẹ́yìn náà kí ni wọ́n padà wá ń dáwọn àwọn dé wọ́n padà di wàhálà sáwùjọ náà torí wọn fún wọn lẹ́sìn tọ́mọ̀ rẹ̀ ọba kéwú ó sunkún ọmọ ya tọ́mọ̀ rẹ̀ ọba kéwú gbogbo jọba kà nínú ìwé tí ọba kéwú ó padà sunkún ọlọ́mọdé ní kọ̀kan wọ́n sunkún lérí àwọn ọmọ ilé àwọn èèyàn mọ́ Ọlọ́run torí oúnjẹ tọ́lọ fẹ́ jẹ yẹ gan ó lè oúnjẹ yẹ jẹ tọ́mọ Yorùbá mọ́ Ọlọ́run ọdọ́ ń sìn ọkàwé tán ẹbá mọ́jú táwọn ọmọ yẹn àwọn olówà ń bẹ̀ ẹbá máa ọmọ yẹn láyé wọ́n dì sọ́pọ̀ ìmọ̀mọ́ ọmọ yẹn ní kọ́ mọ́ lọ sókè náà òun náà gbọ́ táwọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa níbo mọ́dé àti ọjọ́ mọ́dé ọmọdé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tà náwó lálálálá lérí yìí àìkẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn yí wọ́n mú wọn dìdàkudà láwùjọ oúnjẹ ọmọ tààlà fẹ́ jẹ ẹyẹ jẹmọ́ ọmọ tó bá bèèrè Ọlọ́run wọ́n fọ́ lóúnjẹ jẹ́ o lọ́lé bí arí yẹn mú ọmọdé sì ọmọdé ti ṣáàgì yíyọ̀ jílẹ̀ ó gbé orun gbègbè ṣe rí bí ìtàwọn olè ìmí ń fagbó ìmí mú rọ́bà ìmú kókè àwọn èèyàn mú gáàsì inú sálángá sọ́kèwé ọmọ tí wọ́n fi 10 million ọmọ tí wọ́n san 10 million fún owó sukú rẹ̀ pàtàm ọ̀pọ̀lọpọ̀ sukú tó bá ti wọ́n jù àwọn ọmọkọ́mọ ní mọ́bọ̀ bẹ́ ẹ́kẹ́ mọ́ra ọmọ dáadáa kọ̀ọ̀kan torípé àwọn tó yà yàkú yàjù láwùjọ wa àwọn ọmọ olówó orí owó yóò rí ọ tí ẹ bá ti rówó yóò rówó sí bàjẹ́ náà kọ́lọ̀wọ̀n bá aláàkọ́bọ́sà tó àwọn ọmọ wa ṣe kọ́sànú wa ẹjá máa fúra o al-amru bil ma'ruf ní àwọn ojúṣe wa òun náà ni ká máa pàṣẹ dáadáa láwùjọ ká máa dákẹ́ ẹ máa kírun àwẹ̀ ti dé ẹ máa tẹ̀lé tọ́lọ́hun ẹ máa sókò ẹbí ẹ máa tọ́jú àwọn òbí yín ẹ máa sí dáadáa sáwọn neighbor yín ẹ gbìyànjú ká máa pàṣẹ dáadáa nínú dáadáa òun náà ni kí mùsùlùmí wà níbi iṣẹ́ kan kí wọ́n rí pé lágbájá ó máa ń pàṣẹ dáadáa ó ní àmánà tí wọ́n bá gbé owó kọ́mpìnì ní lọ́wọ́ ò ní jàmbá wọn ṣe rí bó ṣe ń sọ owó yẹn tí ó jàmbá yẹn yóò padà dolówó ẹni tí ó sọ dolówó òun náà lè ẹni tó sọ fún pé kọ́mọ́ jàrámù tó sì gbọ́kùn ọ̀jẹ́ ṣe ní wíṣẹ́ ń kó kòkòkò mọ́ra wọn tí ń jàrámù yẹn yóò padà dolo sí ó ẹni tó sọ fún yí pé má jẹ ìjẹkújẹ tí ó sì gbọ́ yóò padà hàn lè mà kò sí ọlà nínú jìbìtì gbogbo àwọn tí wọ́n ń lu jìbìtì dáadáa níjọun ẹlọ̀lẹ̀ wo bí wọ́n wà lé kan wá ní mùsùlùmí ni ó yẹ fi jẹ MD ṣe muslim brother ní problem ìjọba ti sọ máa ń fún wa àti lápá láwùjọ ni kọlọ̀wọ̀n láàrin kọmọ́sà tí gbogbo wa ṣe jù báyìí lọ nínú àwọn ojúṣe wa láwùjọ òun náà ní ká má jẹ okùn ẹbí wọ́n já ẹni tó bá ti jákùn ẹbí yọ́ jákùn ta ẹni tí sí dáadáa sí ọ nínú ẹbí ọmọ sí dáadáa sí ẹni tí ò sí dáadáa sí ọ ọmọ sí dáadáa sí Ànábì ní laysal wasilu bil mukafi Ànábì lẹni tí sí dáadáa sí ẹni tí sí dáadáa sí nìkan nínú ẹbí kò sókùn ẹbí kò sínú àwọn tó sókùn ẹbí innamal wasilu man idha quti'at rahimuhu wa salaha
anẹ́bìnrin ni tí ń sokùn ẹbí gangan òun lẹni tó jẹ́ pé táwọn èèyàn ò bá ṣe dáadáa sí nínú ẹbí òun máa ṣe dáadáa sí wọn òun gẹ́gẹ́ ní sokùn ẹbí yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí yóò sì máa ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa iṣẹ́ ńlá ni tẹ́yìn bá ti wá dá nínú ẹbí yóò dá láwùjọ ẹwọ ìlú ẹ máa ń dráìfù lọ bóyá ẹkàn ní kó fún láyè kẹfì wọlé yóò dẹ̀ máa sún lọ báyìí ọlọ́nfàní láti fún tọ̀hún láyè àbọ́ bí sí máa ń ṣe nílẹ̀ nìyẹn ìkan máa ń ká lágá ìdí ń ṣe lẹ́nà lọ bá dé ojú títì yẹn bàbá wa mọ́tò lọ wọ́n mọ̀ pé omi wà ń sàlẹ̀ omi ta sí brọ́dà ní kò ní dá fún yẹ bí sí ń ṣe lẹ́nà ó kéré parí ó ní ẹti tàmí sí rílá tọ̀wọ́n náà sẹ pé ẹmọ́ ìbínú sà lọ́bá sì tán ọmọ Nàìjíríà pẹ̀lú ọmọ Nàìjíríà wọ́n kálùkù ọmọ lọ lérí àmọ́ ìdá ń sọ èyí tó bá ti ìṣúbágbà ọmọ lọ́wọ́ wọ́n lè bọ́lẹ̀ ní mọ́tò tó wọ́n fọ́ra wọn lérí kọ́lọ̀mọ̀bà alákọmọ́sà tó ní kọ̀ọ̀kan wá sí nínú àwọn ojúṣe wa insha'ul a'mal khairiyya ká gbìyànjú ká rí pé amójútó charity ẹmọdẹ́gbìn charity jama oníkáwà tá ní ká máa sàkólé kan lérí àwọn tí a ní nígbà lè fi lágbà láwùjọ ni ẹ́ o ojúṣe wa ní àwa muslim àwa ní sàká ń bẹ nínú ẹ̀sìn wa sàká yẹ innama sadaqatu lil fuqara wal masakin ọlọ́wọ́n bá ní agbé sàká yẹ kalẹ̀ kẹ́ máa yọ zakati owó yín fún àwọn tí ò ní láàrin yín àwọn atẹ́wọ́gbọ́rẹ̀ àwọn aláìní káwọn náà kí wọ́n lè rún jẹjẹ ọlọ́ni wal mu'minuna wal mu'minat ọlọ́ni ẹ̀dá wọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin lóbìnrin ọlọ́mọ́ta fẹ́mi àti ẹ̀sáàrin wọn o ba'duhum awliya'u ba'd ọlọ́run láwọn náà lọ́rẹ́ ara wọn ya'muruna bil ma'ruf wọ́n máa pàṣẹ rere ìdí wọ́n sí láwùjọ nìyẹn o ojúṣe wọn nìyẹn wa yanhauna 'anil munkar wọ́n sì máa kọ̀ bàjẹ́ láwùjọ àní dákẹ́tẹ́ má rí bàjẹ́ lẹ́yìn náà wa yuqimuna as-salah wọ́n bá ti ń pèrò wọn máa dìde lọ lè kírun wa yu'tuna az-zakah lẹ́yìn náà àwọn tàwí wọ́n máa ṣe kíni wọ́n máa yọ zakah wa yuti'una Allah wa rasulahu wọ́n sì máa tẹ̀lé Qur'an wọ́n sì máa tẹ̀lé Sunnah ulaika sayarhamuhumullah ọlọ́ni gbogbo wọn ní padà kẹlọ́rùn inna Allaha azizun hakim ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run Suratu Tawbah aya 71 gbogbo àwọn tó wọ́n yọ zakah ọlọ́run wọ́n padà kẹwọn àtàyé bí gan ló ti bẹ̀rẹ̀ sí kẹwọn dọ́rùn ìtí wọ́n ní gbogbo àwọn tó máa ń ṣe ń dáa wí nínú àwùjọ wọ́n padà lọ lè sinmi lọ́dọ̀ Ọlọ́run owó òṣòro orí o ìrọ́jú ni wọ́n fi ń fa sàká yọ nínú ẹ̀ Ọlọ́run láàánú ẹ̀ kọ́lọ́mọ́sà fàwọn náà sínú àwọn tí wọ́n máa yọ sàká nínú àwọn tí wọ́n máa fi sàká yìí sáánú láwùjọ ojúṣe wa ni gbogbo àwọn tó bá jẹ́ aláàrẹ̀ ká máa gbìyànjú ká máa sàkólé kan lérí wọn ojúṣe wa òun náà ni ìtọ́jú àwọn opó ọlọ́mọdé àti ìdàwọn ìyàwó wa lẹ́nsì ọlọ́mọdé ìṣàánú wà jọ ojú opó rí àwọn tó bá gbé charity lọ́wọ́ àwọn ni wọ́n máa ma ìdààmú tí ní máa ń bá wọn opó náà fi ní ọkọ rẹ̀ tó fi lọ́kàn balẹ̀ yẹn tọ́bá ìdákẹ́mọ́ lọ́wọ́ Wallah ó gbójú òkè báyìí ó bú ẹkùn depression tó pọ̀lọpọ̀ àwọn sisters àwọn ọmọ tí wọ́n fún àwọn ọkọ nísì àánú Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fi ń live láfí ń sẹ̀mí ìtọ́mọ̀ pé ọ̀lágbára yóò sì lábọ̀ Ọlọ́run ọ̀kan nínú àwọn ọmọ ìyá kan ní ma ń rojọ́ ọkọ rẹ̀ fún àbúrò ọkọ ipé bọ̀dá yìí a ní kó fún wa ní 10,000 yóò kó 7,000 lé wa lọ́wọ́ alá ní di 20,000 yóò fún wa ní 10,000 ṣe bẹ́ ṣe nínú ẹbí yìí nìyẹn nígbà mọ̀ pé lágbàdá gílẹ̀ fáwọn fún ọjọ́ bẹ̀rẹ̀ sí yọ́ ma bú ọkọ yìí ọlọ́pàá ní kásìkò ikú tó lọ́kọ bá kú
èyàn tí ó béèrè 20,000 tí wọ́n fún ní 10 ó wá jókòó nínú ilé oṣù mẹ́rin kọ̀lẹ́dẹ̀ gangan fún 1,000 ló ní ìgbésí ayé ọkọ nínú ìgbésí ayé ọkọ ó ní ọkọ nínú ìgbésí ayé obìnrin ó ní is a lot ìkan lá ní o wọ́n béèrè pé kí ló ṣẹlẹ̀ ọkọ náà kúkú ṣe iná tẹ́lẹ̀ náà bí kò ṣe náà ni ó ní ẹnu wọn ọba yìí tí fún ǹkan ó ti yọ́lẹ̀ báyìí ẹ má jẹ́ ó jẹ́ pé nígbà tí igi bá dá tán lẹ́sẹ̀ wá mọ́ iye ọkọ ọlọ́mọ jí igi ó ti dá mẹ́lẹ́kọ̀ọ́ kan ilé rí ọmọ ya opó ní ọ̀sán wọlé nírọ̀lẹ́ àná opó kan wá bá mi ọkọ̀ pè mí olówó lé ti tán ẹni tí sanwó lé ti kú mọ́ tó wá dagun mọ́ra bọ̀ kó pè mí á bá wọn brọ́dà tí wọ́n dá owó lé èló ní jama 60,000 naira owó ọdún kan mo ní kó pè mí mo wí akímọ́gìmì tán òun àtọ́mọ́dé mọ́kọ́rí wájú mọ́sáàsì ó wò pé kọlù yóò lẹ́ràn àbí kó lọ lè rí bàbá mọ́wí mú ní ilẹ̀ ti sún kílódé ó ní kó pè mí ní olóòkà wọ́n pé kó yọdún kó tó sàlàyé bẹ́ta ipé lálọ́dún ní láàárọ̀ ìní Sunday yìí oyé òun ó kẹrọ àwọn jáde ẹ má kẹrọ jáde mo ní ó kẹrù sí jẹmọ́ ọlọ́mọba aláàkọ́mọ́já àwọn ọkọ̀ yóò kú mọ́ ilé dúró sí ọlọ́mọjá inú òkú mọ́ ọlọ́wọ́n sí torí ọlọ́mọba aláàlọ́mẹni tẹ́ọ̀kọ́ lọ ẹlòmí máa rò pé òun padà yóò kò sì ní jókó yóò sáájú ọkọ̀ ẹ̀ ẹlòmí ọkọ̀ sáájú ẹ̀ walaqad alimna al-mustaqdimina minkum walaqad alimna al-mustaakhirin ọlọ́run láàmà àwọn tí ó kọ́kọ́ lọ àti àwọn tí ó gbẹ̀yìn ìdáàmà tọrọ ní pé kọ́lọ́mọ́sà jáde pọ̀tẹ́ ní kọ̀kan wọ́n sí kíní kọ́lọ́mọ́sà jẹ́ ọ̀dá ẹ̀yin obìnrin bí ẹnìkan wá ti ya opó láàrin ojúṣe yín láwùjọ ìwọ́jọ ọ̀rá rẹ̀ o nígbà bí wọ́n mọ̀ ní ọ̀dá kí ni solution àkọ́kọ́ solution lọ́kọ́ tí ó bá ti sọ́kọ ibi ọgbọ̀rọ̀ tó máa pa ẹwà nǹkan tí yọ́ mọ̀ ṣe nínú àwọn ojúṣe wa ni àwọn orphans àwọn tó jẹ́ àwọn ọmọ òrukàn wọ́n náà kankan wo kọ́lọ́mọjọ́ ọkàn mìíràn nísìn kankan rò wípé kákò kú láàrọ̀lá bóò ní ìgbésí ayé àwọn ọmọ lóṣèlú tó bá ti wá ń rò wọ́n náà wá ń fíìlì tí àwọn ọmọ orphan tí wọ́n ń fíìlì nínú ilé láwọn tí bàbá wọn ò sí láyé wọn wọ́n ní kọ wá tọ́jú ọmọ òrukàn wọn tó wẹ̀ ọmọ pé tó bá ṣe òun náà lọ́wọ́ bá aláwọ̀ ṣe fún wọn náà padà ẹni bá tọ́jú ọmọ òrukàn àwọn ọmọ ẹ̀tẹ̀ náà níláàrí tó bá kù al-jazā'ul ihsān illa al-ihsān aláìkú kìí gbàgbé aláìkú kìí sí gbàgbé kò sí tẹ́yẹ sí tẹ́yàn nígbà ọ̀rọ̀ sọ fún wọn ní ọ̀sáwọ́ school fees wọn ní ọ̀ntá àwùjọ sí ní ojúṣe wà láwùjọ ọmọ òrukàn yọ́sàwọ́ school yọ́sàwọ́ lé yọ́sàwọ́ oúnjẹ ìjọ kan fọ́mọ òrukàn kan tó fẹ́ jẹun lájẹyó 2,000 naira ọya lóṣù 60,000 àwọn mẹ́rin 60,000 lọ́nà mẹ́rin ìyá wọn kọ́ òun wà mẹ́ ìyá wọn kálẹ̀ wọn náà 2,000 ọrọ́jú ọmọ ìyá mi 60,000 lọ́nà márùn-ún 300,000 naira ibi iṣẹ́ wọn fẹ́ gba arábìnrin ẹ̀ sí tó kò 300,000 nílọ wàhálà ti dé ọ̀rẹ́dì jẹmọ́ confirm wàhálà ọmọlọ́wọ́ aláàánú kìí kò nígbàgbé kálùkù ó lè mọ́ tó bí ṣe máa ń tó tẹ́lẹ̀ àmọ́lọ́wọ́ nígbàgbé wọn bọ̀ tí wọ́n bá jẹ́ sábà bí tọ́lọ́wọ́ fi gbàgbé wọn ọlọ́wọ́ aláwọ̀ gbé ọgá láyé yóò dẹ̀ gba yáàdì síkì rẹ̀ kọ́lọ́wọ́ aláwọ̀ mọ́sá ìsànú wa tábà ti sin àwọn òkú dé tẹ́tán tábà ti padà dé tẹ́ kò sí tó kàn án pẹ̀lú fábílì ọmọ ìyá wa mọ́ ọ̀rọ̀ yẹn lérí wa nígbàtí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jáde láyé afáwa Abdurrahman bin Auf ó ní alayya i'ashatu azwaji rasulillahi sallallahu alaihi wasallam kullihin hatta yamut ó lè ní Abdurrahman bin Auf lókùn gbàtí máa wà ní ayé táwọn ìyàwó ànábì tó fi sáyé sí wà ní ayé yìí tí wọ́n jẹ tí gbogbo wọn fi kú lọ́kọ̀ọ̀kan ó ti dọ̀rọ̀ yàn lérò ìbá ànábì sí dáadáa gálẹ̀ ànábì sí dáadáa gálẹ̀ náà tí wọ́n bá sí dáadáa ọlọ́wọ́ bá aláà kò ní jẹ́ kẹ́yìn rọ bàjẹ́ ẹbí ará ọ̀rẹ́
àríra wa ni ó ọ̀kan náà àwọn wákà nílẹ̀ Yorùbá ó ní ẹni sójú ẹni kọ̀tá sẹ́yìn dẹni ẹni sójú ẹni kọ̀tá sẹ́yìn dẹni àwọn asẹ̀yìn dẹni wọn wọ́pọ̀ láyé má ọmọ ya àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n neglect ìyàwó ẹ̀ wọ́n ra ọmọ rẹ̀ wọ́n nígbà táwọn ọmọ wọn àwọn tó ṣàǹfààní lára jù wọ́n ní ìyà sáwọn fámílì ẹ̀mọ́ èèyàn kéré ní ayé ẹni sójú ẹni kọ̀tá sẹ́yìn dẹni ẹni tí ń sójú ẹni kọ̀tá sẹ́yìn dẹni àwọn sẹ́yìn dẹni wọ́n wọ́pọ̀ láyé má ẹni ń sójú ẹni kọ̀tá sẹ́yìn dẹni àwọn ìsàkíyàrùn náà àwọn ni wọ́n máa ń sẹ́yìn wọ́n wá tó kà wọ́n tó wá pé dúkìá rẹ̀ tó wà lọ́wọ́ lọ́yà dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ a ní ẹlòmí ò jáde láyé àwọn ìyàwó tó wà nílé èyí tó jẹ́ ìyàwó àkọ́kọ́ yóò sì gbẹ́sẹ̀ lé gbogbo property ara tó lè dá nígbà tó kọ̀rẹ́ mẹ́lẹ́ ayé tó mọ̀ dá lẹ́yìn rẹ̀ ẹ sọ fún wọn ní ìjọbẹ̀lú náà lókù tó wọn náà fi lọ lè bá ẹjá sí dáadáa ojúṣe wa láwùjọ gbogbo àwọn orphans nínú fámílì wa nínú ẹbí ní mọ́sálásí wa kẹ́dẹ̀kẹ́ wá ti kú báyìí káyẹ̀ wá àwọn ọmọ rẹ̀ mọ́dọ̀ kápín wọn mọ́wọ́ ìṣù kan bẹ láwùjọ sí lọ́jẹ́ pé àwọn tó bá jókòó tó bá bímọ ọyá 5 àbí ọmọ 6 ọmọ 5 wọ́n ètì ti rọ́kọ nítorí bùkátà àwọn ọmọ obìnrin yìí yóò sì ní ibi ẹni tí yóò máa súnmọ́ ẹni tí ó máa bá sọ̀rọ̀ ẹni tí ó máa ṣe ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ojú okun rí o ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wá àwọn ọmọ yìí náà máa jẹ́ ìdíwọ́ fún máríjì arábìnrin kí ní solúsọ̀ jama ló fi jẹ́ pé ńgbà míì èmi máa ń dìdí sọ fáwọn èèyàn pé bọ́dà alágbẹ́já ọ̀kan náà àwọn ọmọ yìí wọ́n mú kan sọ́dọ̀ ọ bá ní ìdí tó wà nílẹ̀ ẹ̀kọ́ méjì síbẹ̀ ẹyọ ọ̀kan tó kù kọ́ ọmọ lọ ní ọkọ kò sì ní pẹ́ púpọ̀ tó fi wárọ̀ ọkọ lótọ̀ ẹni tó tẹ̀lé sí ìyàwó kan mọ́ 5 kún ìyàwó kan mọ́ 8 tó wà nílé ọlọ́run sì ní ká lè gbé ìtípa ọba sí kíní ìtípa ọba ká ọlọ́run ní ká gbé rọra wa lọ́rùn àmọ́tàwà lóhùn bá tẹ ha ọmọ mọ́wọ́ yóò lè mọ́mọ̀ kan lọ sílé ọkọ ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ ó ní ìsáàtò ní ẹjọ́ ọmọ méjì wá mẹ́ta yóò ẹkù sọ́dọ̀ táwà ní ọba ní ìjọdọ̀ wà lọ́sọ̀ wà láàfàá láti márì lẹ́yìn bí 6-7 years ìkankan wo láwùjọ jọba bẹ́ẹ̀ kan bá ti lọ láàrin wa àwọn fámílì rẹ̀ àwa ló kó kalẹ̀ fún àwa èmi àtẹ́ ẹmọ́jà máa kájúmọ́ torí jọ́ tí makamaka ní ọlọ́ọ̀bá alákọmọ́sà mú àdó ọlọ́ọ̀bá ni wà á ti dálkùrúbá haqqahu wal miskina wa ibna sabili ọlọ́ọ̀bá ni ẹ̀yin mùsùlùmí ilẹ̀ láàánú ẹ máa fáwọn ẹbí ẹ máa fún wọn ní ìwọ̀ wọn ẹ máa tọ́jú ẹbí àwọn aláìní tí wọ́n tọrọ bára ẹbùnmí ọlọ́run ní ẹ máa fún wọn wa ibna sabili gbogbo àwọn tí wọ́n lọ tún òrówó tí wọ́n fi dé ìlú tí wọ́n lọ mọ́ tí wọ́n bá ti pàdé ìwọ mùsùlùmí ọláti sanwó tí ó fi dé bìtì lọ ọmọ eré ìrìn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run lẹ́yìn ni kuntum khayra umma ẹ̀yin lẹ́dá sẹ́nìkan tí ń lọ sí Ìbàdàn tó wá dé bus stop lẹ́kọ̀ọ́ wá gbàdé Sunday ó ní kó fún òní 2000 òun fẹ́ fi dé Ìbàdàn Sunday wò pé kí lóun lòun kó bẹ́ẹ̀ kọ́nfọ́ lè ṣe ẹ̀yin náà ẹ̀yin mùsùlùmí ẹni tó mọ̀ rí onídọ̀ ọmọ bèèrè ẹ̀sìn rẹ̀ chọ́ọ̀chì olọ́lọ́ kọ́lọ́kọ́ pẹ̀lú chọ́ọ̀chì mẹ́rin èyàn lóòun lọ́bàdẹ̀ wọn olówó tó wọ́n fi dé Ìbàdàn òun bèèrè pé lílọ òun bèèrè pé ilé ìjọsìn wọn nílọ kọ́lọ́kọ́ pẹ̀lú ilé ìjọsìn mẹ́ kó fún ní lọ́wọ́ ní ọlọ́lẹ́yìn mùsùlùmí lẹ́ṣe wala tubadhir tabdhira ẹmọ́ nànàkúnà ibi tó yẹkẹ́ náà sí ni innal mubadhirin ọlọ́ni gbogbo àwọn tí wọ́n nànàkúnà kanu ikhwana shayatin wọ́n mẹ́ ìsúlá wọn wa kana shaytanu rabbihi kafura ṣètọ́n ti gbẹ́rù gbọ́rí tó lórí ibú ó dẹ̀ ti fà wọn náà mọ́dọ̀ wọ́n náwó fún lórí ọ̀dáwó fáwọn onífújì àwọn onípọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá yérú lè ní àwọn ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù mẹ́ tí wọ́n dá òjò wọ́n ní Alhaji Abdulwasi ń kọrin wọ́n máa ń pè Alhaji Wasiu àti Wasiu kìíní àti Wasiu kejì mùsùlùmí ni wọ́n ń pèrà wọn
èèyàn máa yá mi ṣé bẹ́ẹ̀ sẹ́ kí wọ́n yà ní ìsìlámù nìyẹn àwọn àfáwò lọ́kọ̀ wọn kéwù tani mọ́ mọ́sálásí wọn tó fi wá ní orin lọ́dà kan máa kọ ẹni tí ń kọrin bá yé jẹ́ nìna ẹ̀yìn kọ̀kọ́ kúkọ ẹ̀mùmùkúmọ àwọn ọmọ obìnrin jójókújó àwọn obìnrin jójókíjó àfáà kan wá ń sọ pé òun làáfáà rẹ̀ ipé ọmọkéwù ni ọmọkéwù rẹ̀ ń bá yé jẹ́ ó sì tún sọ fáyé kí làwọn musician kí ni wọ́n contribute sínú àwùjọ wa bí ìbá ṣe àgbákò àtorígbó káwọn afọ́ ma sọ pé èmi làfá rẹ̀ nígbà táwa wà ní ilẹ̀ Lárúbáwá lọ́hùn tá bá pàdé ní hajj pẹ̀lú àwọn afá aláìní làákàyè aláìmọ̀kan afá gbogbo àwọn akọrin fújì àwọn afá ni wọ́n máa ń gbé ilé owó dání àpò owó afá ní ó gbé dání báyìí tí wọ́n máa fọ́kẹ́ lẹ́nu gbogbo tí wá dàrú débi pé àfáà gan mojúṣe rẹ̀ mọ̀ bóò ní àfáà tó ń fújì sí wá dọ̀rẹ́ ìwọ́n fẹ́ táyése àbí atáyése ni wọ́n kí ló ní fújì àbáyé jẹ́ ó wà kọ̀nfà àwọn gẹ́mọ̀ pọ̀ àwọn àbáyé jẹ́ bọ̀dí gbàtẹ̀ láwọn àfáà ràn wọ́n lọ́wọ́ tọ̀ kama bá lọ náà ni ọlọ́wọ́ bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa nínú àwọn ojúṣe wa òun náà ni annahyu anil munkar man'ul fasad gbogbo òun àbàjẹ́ kárí pé a ń stọ́pù rẹ̀ láwùjọ wa ọlọ́wọ́ bá ní wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́wọ́ bá ní ẹmọ́ balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí a ti tún ṣe mọ́ balẹ̀ jẹ́ kìí pé akẹ́yẹ̀ máa yọ jígà sí orílẹ̀ báyìí ní wọ́n rí bá sọ ẹ má ba yín má ní àwọn èèyàn jẹ́ èèyàn fẹ́ lẹ́bọ ẹ má ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ èèyàn fún bídíà ẹ má ba ìwà àwọn èèyàn jẹ́ gbogbo èyí tẹ́ ń ba ìwà jẹ́ lórí social media táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí wò báyìí ó sì mọ̀ sí nǹkan mí social media ó ní control ayé ní darí ayé ba'da qada'i Allahi wa qadari lẹ́yìn kádàrá Ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí tí wọ́n ń ṣe lé social media láti nínú ilé wa níbi iṣẹ́ wa nínú àwùjọ wa al-muslimu mas'ulun an hifdhi nufusi an-nas nínú àwọn kan tá gbọ́dọ̀ eradicate àwa mùsùlùmí tó jẹ́ ọ̀ranyàn lérí wa òun náà ni pé káwọ́ gbìyànjú kárí pé a involve nínú ká máa pààyàn àbí ká máa kún àwọn tí wọ́n ń pààyàn ká máa kún wọn lọ́wọ́ bóyá àwọn tí wọ́n ń pààyàn torí òṣèlú àbáwọn tí wọ́n ń pààyàn nítorí owó àbáwọn tí wọ́n ń pààyàn nítorí business mùsùlùmí ò gbọ́dọ̀ involve nínú killing eléyìí Ọlọ́run ni wala taqtulu anfusakum Ọlọ́run bá ní ẹ má pààyàn o ẹ má para yín wọ́n gbọ́dọ̀ mú àwọn tí wọ́n pààyàn kọ́ wá jẹ́ pé mùsùlùmí wà bẹ́ẹ̀ al-muslim mas'ulun an hifdhi al-ard mùsùlùmí ò gbọ́dọ̀ sí nínú àwọn tí wọ́n ń kọ́ ilé ìsìná láwùjọ hòtẹ́ẹ̀lì àwọn aláṣẹ́wó wọ́n lè ní alájì báyìí lónìí nígbàtí wọ́n ní alájì báyìí wọn àti yíbò ní wọ́n jọ kọ́ wọ́n kọ̀ tán wọ́n pàṣẹwó síbẹ̀ àwọn èèyàn wọ́n bà àwùjọ jẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn hòtẹ́ẹ̀lì mìíràn mọ́ tí wọ́n máa pè ní guest house àwọn náà máa pé iṣẹ́ aṣẹ́wó làwọn èèyàn ṣe mẹ́ gbogbo àwọn eléyìí ẹ jẹ́ ká jìnà sí wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́wọ́n bá ní ẹ jìnà sí sí náà ṣíṣe ẹ má súnmọ́ torí pé ìbàjẹ́ ni ọ̀nà burúkú sí ni kọ́lọ́wọ́n jẹ́ àárín ìnà burúkú al-muslimu mas'ulun an hifdhi amwali nas mùsùlùmí gbọ́dọ̀ gbà pé ọ̀ranyàn ni kó wọ́n ṣọ́ owó ara rẹ̀ àti property ìlú property ìjọba ọ̀ranyàn ni kó ṣọ́ ní owó ara rẹ̀ kọ́ọ̀dọ̀ gbìyànjú kọ́ ọmọ ma gbé owó lówó ọ̀pọ̀lọpọ̀ online business lẹ́yìn tàǹsí láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmí ọkàn wọn sọ̀rọ̀ tí ẹmọ̀ wípé akíní ń ṣẹlẹ̀ kí ló dé bóò lọ̀rọ̀ rẹ̀ ṣe wá jásí bí tó jásí olóhun kówó fún wọn 2 million naira lẹ́yìn bí oṣù méjì wọ́n ní owó ti di 10 million ó dẹ̀wà confirm bẹ́ lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta nígbà ní owó ti di 200,000 kí ni wọ́n business ò lẹ́ ń ṣe wọ́n ní online business wọ́n ní ọ̀dá bẹ́ẹ̀ lótọ́ online yẹn dáa online tí wọ́n ya mọ̀mú tọ́ ya agbọ̀ dídìrín tí wọ́n fi wá ń gbá ọ àwọn kan wá jòkó síbì kan wọ́n fi ọpọlọ rẹ̀ ṣeré
ọmọdún business ni wọ́n ṣe ọmọdún profit ni wọ́n jẹ ọmọ bẹ́ẹ̀ ṣe pé profit kò sí ọkọ̀ kó wọ́n sáré kówó rẹ̀ ṣe kí ni ó rẹ̀ pọ̀ sí ni ọ̀sẹ̀ tó gọ̀tọ̀ ọ̀sán 10 million jama ọ̀sán 2 million àbí wọ́n ló di 10 million nígbò tó yá lẹ́yìn ọ̀sẹ̀ méjì wọ́n lè wọ́n ti já sí èlò 200,000 ẹ̀kan fún lẹ́gbà ọlọ́wọ́ bá ní wala tu'tu sufaha'a amwalakum ọlọ́wọ́ bá ní ẹ má máa gbé owó ilé àwọn agbò lọ́wọ́ owó ogun ó dẹ̀ gbé lágbò lọ́wọ́ ẹjọ́ ọgbọ́n tó ọlọ́wọ́ bá ní allati ja'ala Allahu lakum qiyama ọlọ́wọ́ bá ní sẹ́yìn mọ̀ pé owó yìí tẹ́ kójọ yẹn òun gan lọ́lọ́run fi mú yín dúnú ayé tó jẹ́ ṣubúnú ayé kíyàn má dòwó lọ́wọ́ ọlọ́run má jẹ́ àmà kíyàn má dòwó lọ́wọ́ ọlọ́run ní jẹ́ ní kọ̀kan wọ́n ma ilé ayé òṣùwẹ̀ ọ̀fẹ́ romi òrò tẹ́ romi ọ̀fẹ́ rọṣẹ́ òrò tẹ́ rọṣẹ́ ọ̀fẹ́ ránjẹ òrò tó fẹ́ ránjẹ ọ̀fẹ́ rásọ owó létán òrò san bàbá rẹ̀ ń dààmú ìyá rẹ̀ ń dààmú òrò yọ owó gangan lọ́lọ́run fi mú wọ̀nyàn dónú ayé ọlọ́wà ní owó yẹn wọ́n mọ̀ kó láwọn àgbọ̀ tí ọ̀gbọ́n tó yí lọ́wọ́ ẹmọ́ kò lé wọn lọ́wọ́ rọ́ ní ṣe ọ́nlá yìí oyé ń kó àwọn gẹ́ni àwọn òmùgọ̀ Suratul Nisa lọ́lọ́run tó sọ fún ọ wípé mọ́ kò fún òmùgọ̀ àwọn olè online torípò náà ń wáfà èyí tí wá sí ń wáfà wọ́n ní kí wọ́n ní yọ́ padà rí jama wọ́n ní yọ́ padà rúfò ọlọ́run bá aláàkọ́mọ́sà sọ wá ń bẹ̀ nínú àwọn nǹkan tí ń bá àwùjọ jẹ́ lágbọ́dọ̀ gbógunti ó náà ní owó èlé ọ̀pọ̀lọpọ̀ kẹtàlẹ́kà tó ti ní depression láwùjọ wọn ló ń kà bàbá olówó èlé gan ọ̀ngọ̀ gbádùn ayé tó ní owó tó jáde yẹn yọ́ wọlé kọ̀ wọlé ọ̀ngọ̀ mọ̀ bí bàbá olówó èlé ṣe ní depression ní tálẹ́kà náà ní depression ọlọ́wọ́ bá ní wọ́n ákẹ́sí sí mọ́ ríbá ọlọ́wọ́ bá ní mo dẹ̀ wọ́nù wọn mo ní ká má gbówó èlé o wọ́kọ́ nùhú á ní ọlọ́wọ́ ní mo kìlọ̀ fún wọn ká má gbówó èlé o wọ́n akilihim amwalan nas bil batil wọ́n ní káwọn bàbá olówó ilé ẹ̀kọ́ mẹ́jọ àwọn èèyàn ní jẹgújẹ wa'atadna lil kafirina minhum adaban alima ọlọ́wọ́ bá ní wọ́n wọ́n wọn gbọ́ àmọ́ mo ti pèsè ìyálẹ̀ fún wọn ìyà tí ó wọnú ẹran tí ó wọnú egun wọ́n bọ̀ wá jẹ àwọn olówó ilé àtẹnití fún àtẹnití ṣe kíni àtẹnití ń gbà kí ló yìnbó sọ fún wa nípa owó ilé ó ní it's right ló fi jẹ́ pé ibi tí ń pa wá sí contribution àwọn kèfèrí kò kéré mẹ́ àwọn náà sì rẹ́dì pé ojú ọ̀nà wọn yẹn lọ dáa pé interest bank ní bí wọ́n interest ní ẹ máa sọ fún brọ́dà pé ọlọ́dọ̀ òṣìṣẹ́ báńkì náà ti ń gbówó èlé yóò ní ṣẹ́rí sẹ́mì fóun ẹ̀wọ̀n mo ní máa bá lọ tí bí ọ̀rọ̀ ni wọ́n sọ yìí aláàrín náà sì ti sọ tiẹ̀ náà káwáwò ìjọ padà sí kíní ìjọ padà sẹ́ ọmọ tẹ́gbẹ̀lá Kùránì tàbí ọmọ títóbi Allah ọmọ títóbi Kùránì àwọn bá yọ mí náà bẹ́lọ̀ wọn bá wọ́n sọ̀rọ̀ bí wọ́n sọ̀lẹ́ wọ́n lè kiri bọ́bá bọ́ọ̀yà lẹ́yìn náà mùsùlùmí àwọn mùsùlùmí agbọ́dọ̀ já al-muslim mas'ulu an hifzi uquli an-nas agbọ́dọ̀ já drug agbọ́dọ̀ já lógún láwùjọ ọtí mímu drug sìgá mímu drug lọ́nà gbogbo tí yọ ma mú tí ó ma tí ó padà wá fa ìpalára fún yà nínú ara nínú ẹ̀mí tí ó jẹ́ pà ń sọwó lófò al-mukhaddirat cocaine rọ́bà àwọn mímú gáàsì inú sálágá inú sọ́fẹ̀wé wọ́n ti lù lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n lè gbé mú síbẹ̀ wọ́n ma fa àwọn mọ́là àwọn Yorùbá kọ̀ọ̀kan náà tí mú wọ́n ni yẹ tó lágbára ju cocaine lọ ọba ti fa bí ọ̀sẹ̀ méjì kí náà padà yà jama kí náà padà yà wèrè sórí bí adìẹ bí ṣe máa ń ràgàbọ̀ àwọn ọmọ rẹ̀ lásìkò tútù yẹn tí ó pàkúrú máa wèèyàn tó bá fẹ́ mú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ lérí ọmọ rẹ̀ o skúù tó bá fọmọ sí hostel tó bá fọmọ sí máa chẹ́kì o àdáwò ń bá àwọn èèyàn lóṣẹ́ o àdáwò ń bá àwọn èèyàn bí hostel sí láǹfààní bẹ́ẹ̀ lọ ní ìdákéjì ẹ̀ máa fọ́ra pẹ̀lú àwọn ọ̀rẹ́ tọ́mọ̀ rẹ̀ sí kíní tọ́mọ̀ rẹ̀ ń bá rìn kọlọ̀wọ̀n bá alákùnmọ́ jẹ́ àdádàkúdá o ọlọ́wọ́n ni innama yuridu ash-shaytanu an yuqi'a baynakumul adawata wal baghdha'a fil khamri wal maisir ọlọ́wọ́n bá ní ẹ jìnà sọ́tí ẹ má mutí
ẹ̀sìn mọ́mọ́ ta tẹ́tẹ́ méjèèjì yẹn àṣetáàní yóò fi dá ọ̀tẹ̀ àti ìbínú lẹ̀ láàrin yín àwùjọ yín ò ní tó tẹ́ẹ̀bá tí mutí ẹ máa jà Allah ló sọ bẹ́ẹ̀ o ọmọtí gan yóò ti bá rẹ̀ ìjàgbó tó délé èyí tó bọ́ sínú gọ́tà tí mu omi inú gọ́tà ẹwà ni wọ́n gbé kọ́kọ́rọ́ mọ́tò fún kò ní lọ lè ṣe kíní kò ní lọ lè dá mọ́tò nù àbí kó fi kọlù yàn ẹ̀rí náà ni kò rí náà lóòótọ́ ó dìbà mọ́tò jẹ́ ọtí múmu ọlọ́run ní àti tẹ́tẹ́ títa ọlọ́run ní àwùjọ yóò ní sẹ́tù tẹ́ẹ̀ bá ń ṣe kíní tẹ́ẹ̀ bá yìn fọ́ọ̀fù nínú méjèèjì ilé ọtí lọ́wọ́ wà lẹ́rẹpẹtẹ yìí aláàjà ló sílẹ̀ ọtí yìí aláàjì ló sílẹ̀ ọtí yìí ìmáàmù tó sàdọ́ aláṣùbà pé aláàjì wa Abdulkarim kọ́lọ̀ jẹ́ mọ́ta ìbọ̀ jẹ́ pé òun gan mú sí dáàmù kí ló wá dé tí ò ní sàdọ́ àfọlọ́tí àwọn aláàjà ọlọ́tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn pátí tí wọ́n máa ń ṣe yẹn wọ́n ròyìn ìṣọwọ́ tí àwọn obìnrin fi mú ọtí obìnrin tí máa sì mú ọtí kọ́kọ́lọ́ lè rí mẹ́dí dọ́kítọ̀ náà kó tó bẹ̀rẹ̀ sí mú kí wọ́n ka àwọn àjálù tí ó bá nínú ara yìí ọlọ́mọba aláàkọ́mọ́sà sànú wa àwọn táà mú tí ọlọ́mọjà mú o àwọn táà mú kọ́lọ́mọjà mú mọ́ èyí táwọn náà ń ṣe tí ọ̀dà kọ́lọ́mọ́sà já kó mẹ́ tẹ́tẹ́ mùsùlùmí ò gbọdọ̀ ní kíọ́sì bàbá Ìjẹ̀bú àti bàbá Ìlọrin bàbá Ìbàdàn mùsùlùmí ò gbọdọ̀ ní kíọ́sì tí wọ́n ti ń ta tẹ́tẹ́ ìmọ̀ ta tẹ́tẹ́ ó jẹ́ nǹkan tó yẹ ká gbé náà ojú ẹ̀ láwùjọ wa kátàkó láwùjọ wa nínú àwọn nǹkan tá gbọ́dọ̀ mójútó láwùjọ wa òun náà ni mídíà wa mo ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan nípa ẹ̀ mídíà wa ó ń bùkátà kí ìjọba kan regulate kálukọ́ kan máa sọ tó bá ti wù ú nínú yàrá ẹ̀ yọ́dọ̀ máa upload ẹ̀ sáyé mídíà ti sọ ẹlòmíì dé ọgbà ẹ̀wọ̀n bá ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn kan bẹ lọ́gbà ẹ̀wọ̀n báyìí sọ́dé pé social media ló gbé wọn débẹ̀ defamation of character ọ̀sán tó wù lásìkò tí tó wù ọdẹ̀ upload ẹ̀ sórí social media eré ló pé wọ́n padà wà kan ní tí social media ń dálẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀yẹ́ ìsìnkú kìí ṣe kan kékeré ọmọ ìyá mi social media ti gbé gíl ìbínú sọ́kàn àwọn ẹlẹ́sìn kọ́dà àwọn tó ń gbọ́ra wọn ní alùsúnà torí oníjà alùsúnà kọ́ wá ní ìkórèrè ọmọ ìyá rẹ̀ nínú kọ́ wá tó báyìí social media ti wọ gbogbo nulé ó ti wá gbé trend sọ́kàn kálukú èyí tó ní ṣe pẹ̀lú ìjọba èyí tó ní ṣe pẹ̀lú àwọn ọkọ àwọn obìnrin bẹ́ẹ̀ ń ṣe tí wọ́n ní àwọn counselors kan lérí social media Facebook WhatsApp àwọn counselors yẹn àwọn ni wọ́n máa kọ́ wọn bí ó ti dí pẹ̀lú ọkọ wọn tó bá gbé fóònù lọ́wọ́ yìí máa check fóònù ìyàwó ẹ̀wọ̀n kí lè lọ tó jóná social media ó ń yí inú lé padà completely tẹ́ padà sàbámà pé ẹ bá mọ̀ ní ẹnìkan ọ̀bá tí lo fóònù tẹ́ bá mọ̀ ní ẹnìkan ọ̀bá tí lo fóònù nínú lé yìí ẹ bá mọ̀ pé ibi tí ó ṣe pín ní ibi tó padà já sí torí pé kálukú fì láti sọ tó wù social media àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn rọ́ oríṣiríṣi rọ́ TikTok àwọn kí mọ̀ wíṣẹ́ àsìkò àwọn obìnrin yọmọ̀ rìkọ́dì ààrẹ nínú ilé yọmọ̀ ṣẹlẹ̀ sáwùjọ bí followers bá tó ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ fún lóòjọ́ ma fi jẹun kò sí tẹ́lẹ̀mí ò lè yà ẹlòmí lè yà òwò ara rẹ̀ completely nítorí oúnjẹ ẹ̀dẹ́kùnrin tó wáyà yẹ ọdún ọlọ́mọ̀ tó parí ẹlẹ́dẹ́ social media ẹlòmí ọmọ jójú ẹ̀sìn ìyàwó lé ọmọ school kò sí kankan fame kan lè bá mọ́ àbí kó lè bá rí owó ìmí ò tó kọ àkáàdì nọ́mbà rẹ̀ síbẹ̀ yóò tó kọ fún nọ́mbà rẹ̀ síbẹ̀ pẹ̀lú tó bá fẹ́ lò wọ́n rẹ́dì social media all help ìbàjẹ́ ó jẹ́ kí àwọn èèyàn free láti máa ṣe tó wọn lábẹ́lẹ̀ ọ̀nà tó bá fẹ́ sọ nǹkan kan sí social media kọ́ mọ̀ pé tó fẹ́ sọ síbẹ̀ yẹ lọ́jọ́ alìkìyàmà nǹkan tó lè dúó tì ní ọba dá olójú mọ́ postẹ̀ tí wọ́n bá postẹ̀ sí ọ tí ọba dá olójú ọgbọ̀rọ̀ postẹ̀ torí pé tó bá fẹ́ sọ̀rọ̀ sí social media wọ́n ní mọ́rò kan fẹ́ bá family ẹ̀ sọ̀rọ̀
ó fẹ́ bá gbogbo àgbáńlá yìí sọ̀rọ̀ ó sì fẹ́ pùtì kankan sí social media tí ó ṣẹ́kù 1 million years lẹ́yìn ìgbà tó bá kú wá wo àdánwò tí ó máa bá ọ nínú sàárè torí tó bá ní nǹkan báyìí bó ṣe rí ní tí ó sì rí bẹ́ẹ̀ táwọn èèyàn wá ń ṣiṣẹ́ lérí ìtọ́sọ yẹn fáwọn pé ó ti ṣe mistake ó ti ṣẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń sí péjì yẹn tí wọ́n bá ń wò ó iná ni wọ́n máa fún ọlẹ́ṣẹ̀ nínú sàárè tó bá wá jẹ́ dáadáa ń kọjá máa wo bí fáìlì rẹ̀ ó ṣe kún tó ọ̀kan náà àwọn sálàfù sálẹ̀ Sheikh Sa'idani wọ́n ni ìta indaka shay' yastafidu minhu al-muslimun wa ghayru al-muslimin fad'a fil internet ó ní gbogbo nǹkan tó bá mú lọ́wọ́ báyìí abọ́ọkọ́ abọ́fẹ́ sọ fọ́ọ̀mà pé yọ́ ṣàǹfààní fún àwọn èèyàn bọ́yọ́ jẹ́ mùsùlùmí àbí wọ́n ṣe mùsùlùmí ó ní tọ́wọ́ kí ládàrí ọ̀pọ̀ mọ́ ń sùn níjọ́ yẹn tó fi gbé nǹkan yẹn ṣe ní tálẹ̀tì tó bá ti post ẹnu yàrá rẹ̀ láàrin ṣẹ́jú kan ó ti dígbẹ̀ yáyé àwọn ní o retrieve ẹ̀ tó bá retrieve títí ẹ èyí tí àwọn èèyàn ti download àti èyí tí ó ti wà nínú ọpọlọ àwọn èèyàn so ó retrieve yẹn náà especially ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lẹ́ sìn anything tí máa ń ṣẹlẹ̀ lérí ẹ̀sìn tó bá ti verify mọ́ post ẹ̀ torí tó wá ní kí mistake lọ́wọ́ padà lọ lè já sí wàhálà ńlá ni o defamation of character ìmọ̀ ń bá àwùjọ jẹ́ tó bá defame ẹnìkan sí àwùjọ sì máa ń mì ọmọ ya àwùjọ sì máa ń mì táwọn wàhálà kan bá ṣẹlẹ̀ ẹlẹ́fẹ́ àgbẹ̀ mẹ́fẹ́ sáàsì ẹ̀ tí sọ̀rọ̀ mo ní kò sọ̀rọ̀ fitna tí fitna bá dé tẹ́ bá very very careful èyí ọ̀sọ̀ nǹkan tí ó máa sọkún lẹ́yìn rẹ̀ nídìí bẹ́ẹ̀ kádàkùn tó tọ́lọ́wọ́ bá wa ká má jẹ́ àwùjọ wa bàjẹ́ àánú Ọlọ́run ní íńtánẹ́ẹ̀tì àánú Ọlọ́run ní mídíà ó jẹ́ kí ìsẹ̀mí ọlọ́run fún wa láwọn abala kan àmọ́ ibi tí ọ̀dá ni àwọn èèyàn sí kíní ni wọ́n ń lò sí jùlọ ẹni wọ́n bá ta wí kọ́lọ́mọ́ta jù ó sì wá láǹfààní ọlọ́run wọ́n bá ká ní rabbuka li yuhlikal qura bi dhulmin wa ahluha muslihun ọlọ́run láà ní payẹ́rẹ́ o táwọn tí wọ́n ṣe dáadáa bá ti wà láàrin àní payẹ́rẹ́ àwọn tí wọ́n túlù ṣe ọlọ́run mọ́sá fàwọn náà sínú àwọn tí wọ́n máa túlù ṣe wọ́n fi asúnà àwọn tí wọ́n máa bàlú jẹ́ o ọlọ́run sí wá ní akáyé ṣe ní mọ́sí wá ní abáyé jẹ́ ọlọ́run bá aláàfún mọ́ta já ní contribution dáadáa nínú àwùjọ wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh barakallahu fikum ọlọ́pàá kan tí wọ́n sọ fún wa yìí nínú àwọn challenges tí a ń fèsì ní society wa náà ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn òun náà ni al-Yahudi wa Nasara Jew àti Christian àwọn náà ni foundation aburú wa àwọn ọ̀dẹ̀ fi wálẹ̀ àwa mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún wa àwa náà lálóore jù ìsẹ́ntó lóore tó wà Yahudi kan wọ́n bá Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó ní rẹ̀ Umar ayà kan wà nínú Kùránì tó wáyé pé àwa Yahudi ló sọ̀kalẹ̀ fún mi ọjọ́ tí ó sọ̀kalẹ̀ yẹn a máa sọ di ọdún a máa take that day as what as festival a máa celebrate lọ́dọọdún Umar wà ní wa ó wá ń pè pé àyà wá káyà fún wa kí láyà náà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ṣẹ́rí jùmọ́lá mẹ́ta yẹn subhanallah ọ̀rọ̀ jù sílẹ̀ Umar wá sọ pé ojú àwọn olóṣè sọ̀kalẹ̀ Ànábì wà ní yawma Arafa ló sọ̀kalẹ̀ ní kí ni hajjatul wada tó lè yí ó fi hàn wá pé Islam lọ́lá gbogbo ẹ̀sìn lọ́lá Salman al-Farisi radiyallahu anhu jaa ilayhi rajulun wa qala lahu allamakum nabiyyukum kulla shay'in hatta al-qira'ah ẹni ọba Salman al-Farisi pé ìrẹ́ Salman al-Farisi
gbogbo nǹkan lànàbì kọ̀ yìí gbogbo nǹkan ló kọ̀ yìí ẹgbọ́rọ̀ yìí alálẹ́ ìtìláàkì ni ọkọ̀ yádà rẹ̀ gbogbo nǹkan ẹ̀rọ ẹ̀kọ́ mi alámọ̀kún nàbí yòókún kulla shay'in gbogbo nǹkan lànàbì kọ̀ yìí nígbàtí jù bá wá mọ̀ pé gbogbo nǹkan lànàbì kọ̀ wá mùsùlùmí ò mọ̀ bẹ́ẹ̀ ara náà dání nìyẹn mùsùlùmí ò mọ̀ pé gbogbo nǹkan lànàbì kọ̀ wá ó wò pé nǹkan kan bẹ́ẹ̀ ta tóun ti lè wò oye wọn fún ọ pé ṣé ìjọba bá ti padà sí ìpínlẹ̀ náà ti fi sọ òun náà ní solution tẹ bá ti fi àwọn sálàfù lẹ̀ àwọn tó ti lọ yẹn lẹ̀ a máa ní problem àwọn àtàwà yìí máa ní problem Imam Hassan Basri alayhi rahmatullah su'ila al-Imam Hassan Basri wọ́n bè lọ́wọ́ Imam Hassan Basri pé ilé Imam Hassan Basri kí ló tọ́ wọn sàábà fi lọ́lá dáwà tó kò yìí lọ turbi wa min at-tabi'in ibadatuhu kathira o be náà tan be ko man ṣe bada gan ade ra so repete de ma gbọ́ pé ilé ṣe bada gan ju saada le gan lọ Imam Hassan Basri wọ́n sọ pé ṣé o mọ̀ pé ulaika ta'budu Allah wal akhiratu fi qulubihim wa nahnu na'budu Allah wad dunya fi qulubina àwọn sàhábà àwọn ń sin Allah ṣùgbọ́n lè kíyàmà ló wà lẹ́mí wọn àmá wà kọ́ àwọn ń sin Allah ayé ló wà lẹ́mí wọn tẹ́lẹ̀gbé àbá mẹ́ ọlọ́hìn Imam Hassan Basri sọ ti kún sí bí 110 years 110 tánà bí ti lọ lọ́wọ́ kò tí mo gáà lọ́tà sọ ní pé à ń sọ Imam Hassan bí 1003 something years ago 1300 something years ago Imam Hassan Basri kò lélẹ̀ ẹwà tí wọ́n sọ̀rọ̀ yìí ẹwà náà wà sí pé ayé ń bẹ lọ́kàn wọn gbà yẹn bẹ́ẹ̀ báyé ń bẹ lọ́kàn wọn gbà yẹn àwa wá ń kọ́ kálàgbó ṣànà wà gbọ́n ti ṣẹlẹ̀ ó social media ti dé lọ́tìlẹ̀ àwa sisters ẹjọ́ ẹjẹ́ ká ṣọ́ra Instagram TikTok Facebook àgbákò nílẹ̀ yẹn àgbákò gbogbo àwọn sisters ọlọ́wọ́ fún tẹ̀lé tí kí ìbẹ̀rẹ̀ wọ́n ṣe sọ wípé lọ tí ń gba tẹ́rìbíyà lọ tí ń gbẹ̀kọ̀ tó fi ń lo láìfún kò sẹ́kọ̀ọ́ ọ̀kan lórí Facebook kò sẹ́kọ̀ọ́ mẹ́wọ̀n tó ti ogun tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kó jùkọ̀ lọ kẹ́kọ̀ọ́ kó gba lẹ́ṣọ̀ direct kó gba mọ̀ direct kó náà láàfà má jẹ́ kẹ́kẹ́ tó dáadáa láàfà rẹ̀ ọgbọ́gbọ́ láàfà ma Facebook láàfà wa èèyàn mélòó ló jókòó tí ọ̀rọ̀ súnà láàrin ọ̀sẹ̀ kan èèyàn mélòó ka hadisi nínú hadisi Ànábì sallallahu alaihi wasallam láàrin ọ̀sẹ̀ kan tó lọ jókòó tá a fà pé ṣé ẹ̀dàkùn ẹ̀ka hadisi kan fún mẹ́tù fún mi èèyàn mélòó ṣe lọ ọmọ tá a bá rẹ̀ ti máa káwọn nǹkan yìí kan máa bọ́ lára wa súnà ló lè dágbà yín padà òun lè lẹ́gbẹ́ láìfọ́ wá da àwọn sálà tí láìfọ́ wọ́n da ìpìnlẹ̀ lọ́pẹ́tọ́tẹ̀ lọ́padà sí wọ́n bó tó pìnlẹ̀ ní ìjọba náà lè fẹ́ lọ sallallahu alaihi wasallam ájátò wọ́dà tó ṣe tí Abu Umama al-Bahili àdísọ́gbà wa kí lánàbí sọ Ànábì ní ittaqullaha rabbakum ẹ bẹ̀rù Allah Olúwa yín wa sallu khamsakum Ànábì ní máa kí wákàtí márùn wa sumu shahrakum ẹ máa gbààwẹ̀ Ramadan wa addu zakata amwalakum ẹ dẹ̀ máa yan zakawo yín tadkhulu jannata rabbikum ẹ wà aljanna Olúwa yín àwọn kan láti lose ọdún tó fún àwọn láti mí sí ẹlú kò sílẹ̀ púrẹ̀ kó wà very important kí ẹ̀dá pẹ̀lẹ́ ká padà sẹ́pẹ̀lẹ̀ wa Islam náà nìpínlẹ̀ wa wọ́n náà lẹ àwọn kìtàbà àti kíni àti Sunnah lórí àgbọ́yé àwọn tí wọ́n ti lọ kálá subhanahu wa ta'ala ó ṣe rọrùn fẹ́ nìkan wa náà nínú àwọn ìbéèrè tó wà níbi kó tẹ́ pé àwọn obìnrin wa àwọn sisters wọn jẹ́ agbọ́rọ̀ mọ́ wọ́n ń pariwo ariwo yẹn pọ̀ mọ̀sílá àwọn ọmọ ẹ̀yẹ máa ń kó wọn sókè ní pápátá wọ́n lọ nínú wọ́n ní ṣé ó tọ́ fún brọ́dà kí ó dá ìran ẹ̀ látara pé bóyá àdísà ní ọ̀sánlá ọ̀sánlá pé bóyá súnà náà bèèrè kí ẹ̀mọ̀ dáa ẹ̀ á kàn béèrè lọ́wọ́ brọ́dà pé ẹnu tó fẹ́ dá ìyẹn ọmọdé wọn ó kò sí kán dẹrun ni ẹ̀ẹ̀kan dẹrun ní ọ̀tẹ̀ brọ́dà fẹ́ dẹrun á kàn béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lọ́pàá lónà lọ́fẹ́ oyé ọmọdé wọn
láwùjọ tí wá ń bí àwọn obìnrin náà wọ́n ṣe kí wọ́n mọ̀ jẹun àwọn ọlọ́kùnrin tó nírò sí gbogbo aláàmà wo níwò àwọn oníbàjẹ́ wọ́n tọ̀ ṣẹ́bà àbẹ̀kọ́ ọwọ́ mílẹ̀ ọ̀dá ọ̀lẹ́tọ̀ọ̀lẹ́ láwùjọ tí wọ́n. ok náà àwọn pẹ̀lú bá ní ìbéèrè yà náà 1 2 mẹ́ta náà tọ́ ṣọ́kẹ̀ wọ́n gbìbì tọ́. náà ẹlẹ́ẹ̀k tó wà ń bà yìí wọ́n ní ok kí ni ìdájọ́ kí máa máa kí n lórí ibi tó ga? makruha Ànábì sọ fún àwọn sàábé ìpé ìmáàmù gbọ́dọ̀ máa kí ọ níbi tó ga àwọn jàmáà lọ la yaqumanna ahadukum yaqumu al-imam fi arfa'i min maqami aw kama qala sallallahu alaihi wasallam Ànábì ní ẹnìkan gbọ́dọ̀ máa kírun láàrin kọ́ wá dúró ní àyè tó ga jù ti àwọn tó ń kírun fún lọ ìtọ́wọ́n ní pé a kọ́ ìtọ́jú ọmọ sí kíkọ̀ ní pé àdéhùn àṣálà ń kírun ní eré nígbà ìgbà tó wá fẹ́ fẹ́rí kanlẹ̀ kàkàkàrà níbi wá fi ẹsẹ̀ rẹ̀ sẹ́yìn ọwá fẹ́rí kanlẹ̀ nísàlẹ̀ nígbà tó tó fẹ́ mọ́ kàfátíà ó tó gùn padà fún àwọn sálámà àdéhùn wá nílẹ̀ táàlà fún sọ̀láti ìbá tí gùn bí tó ga yìí wọ́n fẹ́ kẹrí bí ìṣẹ́ kírun kẹrí wọ́n fẹ́ kọ́ yìí a jẹ́ pé ìdáàdẹ́bì sẹ́jọ́ yẹn special ní pé kálẹ̀ bá rí báàdẹ́bì sẹ́ kírun ẹ̀là rẹ̀ náà ni ìdáàmà bá fi já sí pé kọ̀ bàrún jẹ́ ni pé ìdáàdẹ́bì kí níbi tó ga yìí láàrín pé bàrún jẹ́ ni àdẹ́bì ọ̀dàrùn yẹ padà sàwé tó kí mẹ́ kó tó fẹsẹ̀ rìn wáṣà ní kọjágbà ọwá kú nínú tààrí mọ́ wá bọ́ sínú makaro àmọ́ ọ̀pọ̀ta àdísí wà lérí ẹ̀ tí Ànábì sọ fún wáyé pé ẹnìkan ò gbọ́dọ̀ wà ní òkè tí wọ́n ní pé Ànábì ọ̀fẹ́ ibi tó ga jù àwọn tí ń kírun fọ́lọ̀ tí ìbá ti gbọ́ àdísí yẹ bá Ànábì kọ̀ àhàyí tí Ànábì bá ti kọ̀ èyí gbọ́dọ̀ kọ́ èyàn ò ní bọ́ síbẹ̀ pọ̀tọ́ wá jẹ́ pé ẹni tí wọ́n kírun bẹ̀ kọ̀ mọ̀ àbí ọmọ ó ní àwọn òtí ṣe dáadáa wọ́n yanjú ẹ̀ àbóyí ọlọ́wọ̀ gbà ó nírùn pẹ̀lẹ́ṣẹ̀ oyé ìwọ tí wọ́n kírun tó bá rí ibòmí tó ti kírun lórí kírun bẹ̀ tó bá rí ibòmí kírun lẹ́yìn òun lọ́lẹ́ṣẹ̀ yẹn wọ́n ní kíní wọ́n lẹ́sẹ̀ now ẹgbọ́ rẹ̀ ṣẹgbọ́ na pé obìnrin pé social media obìnrin kan wà wọ́n ní pé nǹkan tó wọ́n kọ́ nílé kọ́kọ́ fún àwọn lóyún ó kọ̀ bímọ gbogbo àwọn bùkátà ní ilé bí kò gbálẹ̀ tó lè ṣe bí kò sóúnjẹ àbí kò fọmọ lọ́yàn tó máa sanwó fún gbogbo àwọn ṣe social media ni wọ́n tẹ́ sọ́ọ̀rọ̀ wípé àwọn gbọ́dọ̀ lóyún fọ́kọ káwọn lóyún fọ́kọ ó ní responsibilities àwọn àbí àmọ́ kí àwọn fẹ́ dáná fọ́kọ ọkọ̀ sanwó rẹ̀ lọ́tọ̀ àwọn fẹ́ bọ́sọ lọ́sanwó ẹ̀ àwọn fẹ́ fọmọlọ́yàn yọ́sanwó breastfeeding lóòtí sanwó ẹ̀ tí wọ́n fẹ́ kọ́kọ́ ju arábìnrin yẹn sínú owó ẹgbó jù sínú owó fọmọ náwó nìna obìnrin ní máa ń ṣe tọ́nà wọ̀n sí lọ́rọ̀ àyàn lórí ọkọ á bèèrè pé ẹ̀rídà ọ̀sẹ́rì wọ́n ní kọ́kọ́ tọ́jú rẹ̀ nípa rẹ̀ bá ṣe kí ni bá ṣe máa wọ́n sọ ojúṣe tí ìwọ́n náà ṣe ojúṣe tí àwọn kọwàá di ẹni kò ní kọwàá wọn kún owó iná tí wọ́n dáwà inú ọ̀nà jẹ́ ló jẹ́ ẹ̀hẹ̀wọ́ àwọn fátíwá jẹ́kùjàkú báyìí àwọn obìnrin àní àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀nà àwọn ọkùnrin náà kí wọ́n pé wọ́n ti kagara kan wọ́n ní tọ́bárẹ̀ ìyàwó òun pé kìí sọ̀rọ̀ yàn kí wọ́n tìrìtì ẹ̀ tọ́bárẹ̀ ìyàwó ẹ̀ wọ́n ní kìí sọ̀rọ̀ yàn kí wọ́n tìrìtì ẹ̀ ọmọ ìyá rẹ̀ ọlọ́dẹ̀ wà á ṣe rọ́fún nàbí àrùfọ́ náà jẹ́ bá lù dáadáa wá rẹ̀ wá fi lẹ́
ẹ̀wọ́ àwọn tíra kí tíra báwọn ẹmọ́ ìyá yàyàkúyà àwọn kan bẹ láàrin wa tó ti já àwọn tẹ́lẹ̀ ọ̀ ní kásí àbáwọn obìnrin tó yà ọ̀lẹ́ ìjà ní kásí ẹ̀rù kan bẹ́ẹ̀ arákọlẹ̀. Last question, inshallah. Alaikum salam. Ṣé nílé àrí? Nílé? Obìnrin sí? Tí ó lọ́júmọ̀, tí ó lọ́júmọ̀. Tí ó lọ́júmọ̀. Ọjọ́ sóòrì, obìnrin náà wá ti lọ́júmọ̀ máa kí sóòrì nílé. Látàmẹ́rin náà wá. Látàmẹ́rin. Náà wọ́n béèrè kan wà bí. Wọ́n ní bóò ni èèyàn ṣe lè bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀. Ṣé pé ìyàndẹ́ máa ń tọrọ sí ìpá rẹ̀? Bóò ni èèyàn ṣe lè bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀. Alákọ̀ọ́kọ́, òun náà ni pé gbogbo ẹni tí ọba ti bá rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ láti. Alákọ̀ọ́kọ́, kó túbá lọ́dọ̀ Ọlọ́run. Ọba ti túbá, owó ètò ti sẹ́sẹ́ ìyàn náà máa fẹ́ níbi. Tí ọba wá rí táwà yẹn sí, ọmọ wá bẹ Ọlọ́run. Ọlọ́run ọba aláàkọ́ ṣàánú, especially tó wá fẹ́ kàlẹ̀ lóru. Ya arhamar rahimin irhamni. Ọmọ pariwo ẹ̀, ọba aláàánú, ọjọ́ ìsànú. Ya muqallibal qulubi thabbit qalbi ala dinik. Kọmọ ká, Allahumma musarrifal qulub, sarrif qalbi ala ta'atik. Kọmọ ká, ìdíjẹ́ siratal mustaqim, kọmọ sí ládùá ní ọkùngbà. Gbogbo tó bá ti ń lọ tí ń bọ̀ ìdíjẹ́ siratal mustaqim. Astaghfirullah wa atubu ilayh. Askaru náà, la ilaha illallah wahdahu la sharika lahu, lahul mulku wa lahul hamdu wa la kulli shay'in. Kọmọ tẹnumọ́. Ẹ̀ṣẹ̀ yẹn padà kúrò nínú ayé. Ẹ̀ tó bá jẹ́ pé fóònù ní fi ń ṣe Ọlọ́run bá yẹn, bóyá ibìkan ní máa ń wọ̀, ó yọ ọkọ̀ lórí fóònù ẹ̀. Bá ní tó fóònù ẹ̀ gẹ́gẹ́ ní pọ́blẹ̀mù rẹ̀ kọ́ kéèkì fóònù ẹ̀ sí fóònù mí tí ò ní nílé irú ẹ̀ṣẹ̀ yẹn máa ṣẹlẹ̀. Lẹ́yìn náà, tí wọ́n láwọn ọ̀rẹ́ tọ́jọ́ ń ṣe ó jìnà sí ọmọ sí sọ́dápọ̀. Wọ́n sọ́dápọ̀. Wọ́n sì lè yà láyé, wọ́n sì lẹ́sẹ̀ yà wọ́n máa fi ṣe tàwásùn tó wọ́n lọ́wọ́ lá àmọ́ mi ti mọ́ ṣe dáadáa báyìí fún. Wọ́n sà yíò ẹ̀ṣẹ̀ báyìí nínú ayé Ọlọ́run bá aláà, Ọlọ́run padà sàárẹ̀ pẹ̀lú ìrọ̀dá. Ó lè lọ fún rúkíyà náà lọ́dá àwọn afá àpáṣọ rúkíyà. Torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti sọ sínú pàáyẹn, àìfàyí má ṣe lẹ̀san rẹ̀ oníṣẹ́ kíní lónílé. Wàdámdámà alẹ́ ìrọ̀lọ́gbọ̀n ìdánbì, Ọlọ́run lè pa wọn rẹ̀ gbà wọ́n sẹ̀. Wọ́n ni àmìlà sọ́ọ́lẹ̀ ha fàlìdàtọ̀, wọ́n ni àṣá fàálẹ̀. Ìdìbẹ̀, ìyẹn gbọ́ra mọ́ wọ́ra rẹ̀ náà ó bá ní kidney problem, oníwọ́ra rẹ̀ náà ó bá ní wọ́n pè intestine problem, oníwọ́ra rẹ̀ náà ó wá ní heart problem, ó sì wọ́n wọ́n rẹ̀ náà. Heart problem ẹlẹ́ran káyẹ kílẹ̀ yọ, tó bá ní heart problem ẹlẹ́ran oníwọ́ra rẹ̀ náà, èyí tí lọ tí mọ̀ yẹn, spiritual problem ló ní ìyẹn dẹ̀ lágbára, wọ́n bá destroy the gbogbo life. Tí èyí bá ṣẹ̀ṣẹ̀ débì kan, ojú rẹ̀ máa fọ́, tí ẹ bá di, wọ́n máa darọ, wọ́n máa paralyze, wọ́n ní stroke, wọ́n máa kú. Ẹ̀ṣẹ̀ ráìsì tí wọ́n ní ìjọba ní ká máa gbé wọlé, ṣe ilé ṣe business ẹ̀. Nígbà mi wọ́n ní sọ pé ìjọba ní ká máa gbé wọlé, wọ́n kà sọ, ọ̀tí ìjọba náà ní gbé wọlé. Ìmọ̀bá ẹgbọ́ Yorùbá. A kà bèèrè pé ráìsì àwọn ìjọba ń jẹ, ìgbàjí ráìsì wọlé. Àbámbọ̀, kápẹ́ fáwọn tálíkà bẹ́, ó ní kò sí problem, tó bẹ́ ọ̀kan náà ni. Mo ní kí ló ń tẹ́wọ́ kò ráìsì wọlé, ó ní ìjọba ní ọ̀fẹ́ bẹ́. Mo ní ráìsì wọlé yóò ń jẹ, ó ní ráìsì láwọn ará sọ̀rọ̀ kìí jẹ làwọn ẹ̀jẹ̀. Mo ní wọn náà ti rí, ó ní mákẹ́tì náà ni. Àwọn olóńkọ́ wọn mákẹ́tì, ó láwọn èèyàn. Níbi bẹ́ẹ̀, tí ọba sí ìkankan tó jẹ, ọmọ ìyá mi, ọba rí ráìsì, ọ̀rà ráìsì. Ráìsì gbogbo ara lù yẹ, ìjọba ní gbé wọlé lábẹ́ ẹmọ́ gbé wọlé. Ọ̀rọ̀ ráìsì kan jẹ́, ìwọ́n tó bá ń tà, ọba rẹ̀ ní ọ̀hẹ́, mọ́ gbé wọlé ògbọ̀ tó wá ní ta fún òsì tó burúkọ́ láti máa ta. Torí tí ọba ti sí ìtẹ́ta mọ́ kò sí tẹ́jẹ mọ́. Ọ̀rọ̀ lásán ni tí òfin ọ̀tẹ̀lé, ọ̀rọ̀ lásán. Ibi wọ́n ti máa sọ pé káwọn kò jẹ wọlé níbi tó jẹ bá ti surplus. Ẹmọ́ kò wọlé mọ́, wọ́n kàn sọ wọ́n fi eradicate àwọn kankí nǹkan táwọn èèyàn máa ń kó wọlé.
nígbà wà lọ bẹ̀rẹ̀ tàwí àwọn tírélà tààrí tí wọ́n gbẹ̀nù lẹ́ra wọn tí wọ́n páàkì bí aago 6 àbọ̀rọ̀lẹ̀ wọ́n fẹ́ tó 20 gbogbo fọ́nfọ́n ní gbogbo ni wọ́n wọlé àwọn tí wọ́n gbé wọlé láwọn ìjọba tó wà lójọ́lẹ̀ nídìí bẹ́ẹ̀ ìjọba náà ní kó láti wọlé bọ̀ tí láìsí tẹwà bá ti pọ̀ tó máa ní kéèyàn mọ́ kò wọlé ẹni bá kó wọlé gbà yìí ní o wọ́n ti gba láìsí rẹ̀ wọ́n gbé sáàsì lórí fatiwati sáàsì sí pé ẹni smọ́gù rẹ̀ wọ́n gba mọ́tò rẹ̀ wọ́n gba káà rẹ̀ tó ní mọ́tò àti láìsí ẹ̀ náà àwọn náà wọ́n jẹ́ ayẹ ọlọ́run wa yọba tó